ọmọ ọlọ́mọ ọlọ́rọ̀ abẹ́tí dídí Alábí wọ́n ní ìwọ ni wọ́n fẹ́ fi ṣètùtù ìwọ gbẹ̀gbẹ̀. sinimá tó milẹ̀ títí tí gbogbo ní sẹ́sà kárò òjìrè kópa nú ẹ̀ àjẹsòro world of difficulty. abẹ́ni lóyò ogun bá mú jẹ́. Terrific, agonizing, loving, emotional, intricate murder. Àjẹsòro world of difficulty. olórí ẹrú àbọ̀mù nígbà fún mi ẹ̀ka mi lẹ́nu gọ̀ǹtì. ó wá ń bẹ̀rù lọ bá pọ̀ tẹ́lẹ̀ mi ṣe ìyá ẹ mọ̀ pé ẹ̀ ti di sí olóore náà ọlọ́run ò dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ rẹ náà ṣé ẹgbẹ́ abẹ́ ìdáhùn. An African movie of the year, Hollywood award-winning movie, Àjẹsòro World of Difficulties, produced in Yoruba, subtitled in English, The Best of Ogogo, Yinka Quadri, and Samuel Olaseke in the New Millennium. Àjẹsòro World of Difficulties. Bí o fi ìṣètò lábá máa pè níyàn o. Bí o fi èlùbọ́ kí lábá máa pè lọ́kà. Bí o ṣàgbàdo kò sí ìwọ̀n bá máa pè lẹ́kọ̀ọ́ yangan. Rántí o. Ọ̀pọ̀lọpọ̀ bàbá mi tó kọ́ yọ Àlàbí ó bá ti dẹni àgbégbìn. Ó gẹ̀jù, ó lẹ̀jù, ó kìjù, ó dùdù, ó yẹ̀jù, àtàtò ìyọ́dún, Àjẹsòro World of Difficulty, produced by Quadri Film Productions, written by Sunday Soyinka, coordinated by Babatunde and Ogogo, directed by Prince Jide Kosoko. Àjẹsòro World of Difficulties. My daughter, yes, well, it's a must watch. Gbogbo olùjẹ́ pa àbírú eléyìí abíndẹ́rù bọ́ lọ́rọ̀ ni. O ti fẹ́ máa fi style ṣẹ̀mí ìwò tẹ̀ tí ń ṣẹ̀mí. Èmi rò wípé téèyàn bá ṣe ń dàgbà tó lọ́pọlọ máa bá dàgbà ni. O ní ọpọlọ tó yẹ ṣe. Yes, àríró eléyìí abíndẹ́rù bọ́ lọ́rọ̀. Ọmọ kẹ̀lé fòṣàlẹ̀ òkú. Ìkejì jọ́ọ̀kù ṣálẹ̀ ó kú. Ìkẹta tó kú. Ṣé kò tí ì kan lọ́rọ̀? Àrídòyìn kọ́ yìí. Èmi náà ni. Ọ̀ sí lọ́wọ́ mọ́. Mo wà lọ́hùn. Kìí sí. Ìwọ ò ríran rí mi ni. Wo mi. Bàbá ní bí ọjọ́ tí ìyá bá ti kú ìlú àpàdé ọjọ́ tí bàbá ẹni bá ti kú. Ìyá tó jìyà pọ̀ lórí mi, bàbá tó jìyà pọ̀ lórí mi, ọmọ ògùn ìyá rẹ lójú, ó sì lè bọ̀wọ̀ lọ. Hamna koto samanda koto delbringe jari Sindagidi Hindustani 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 Hindustani. Gbogbo ilé ìṣọ̀fọ̀ lọ́wọ́ ló gbé àdúgbò oúnjẹ yìí síwájú. Ṣé èmi ò sí lára gbogbo orí tó ń ṣọ̀fọ̀? Àwọn máa torí fọ́ọ̀mù ọkọ̀ tó wà ní jẹun mọ́. Á fà á rẹ̀ gbogbo wa ọkùn lè di púpọ̀. Ẹ mọ̀ kó dẹ̀ nínú ọ̀hún. Kí ló ń sọ? Kí ló ń sọ? Káyọ̀dé kí ló ń sọ? Bùsáyọ̀ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ jókòó. Mọ́mí ẹ̀ kọ́. Mọ́mí ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kọjá tó náà wò padà sẹ́yìn.
gbogbo ó ṣe òkú oríṣẹ́ ìyá kẹ́rù sí wọ lọ́la. Ọmọ tó fún mi ó bàbá láṣọ àṣírí mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Ọmọ tó fún mi ó bàbá láṣọ àṣírí mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Bàtà ọlọ́mọ bá ń pọ́nmọ́ o, jẹ́ rí tèmi gbé o. Ẹni tó ti bí kò ní òkú sówó àgọ́dọ́lọ́mọ. Ọmọ tó fún mi ó bàbá má jẹ́ kí ṣùgbọ́n lọ́wọ́ mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Ọmọ tó fún mi ó bàbá láṣọ àṣírí mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Ọmọ tó fún mi ó bàbá láṣọ àṣírí mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Ọmọ nígbẹ̀yìn ọ̀la, ọmọ ládé orí ẹni. Ọmọ làṣẹ̀yìndé tó bá dógó, ọmọ kò ní lára jáṣọ lọ. Ọmọ tó fún mi ó bàbá láṣọ àṣírí mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Bàtíṣu ọmọ bá jiná, káyé má ṣe dá mi lára. Kí lè fàdùn àti ìrọ̀rùn jẹun àwọn ọmọ mi. Ọmọ tó fún mi ó bàbá láṣọ àṣírí mi. Elédùmarè dákun ó má má jẹ́ kó yá. Ọmọ tó fún mi ó bàbá. ọ̀rẹ́ mi ọ̀rọ̀ ara mi ti sú mi. Ó ti sú mi o. Ṣé wà ni màá sọ pé mi ì ní ni? Àbí kí ni mo fẹ́ kọ́ lọ́ọ́ ṣe fún mi? Bí ó ṣe tí mo wá di àrísá ejò fáwọn ọkùnrin. Ilé àgbémi jùlẹ̀. Tọ̀wọ́n àgbémi jùlẹ̀. Everything ti sú mi. Mo ti wá decide ṣe kí n kúkú dá dúró. Túwèé tó ń gbé mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tí màá sọ fún ẹ kó ti fi mí lẹ́ẹ̀kọ́. Kí ni mo ṣe? Ta ni mo ṣe tí ò dárí jì mí? Ó ti sú mi. Wò jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Sórí Ọlọ́run gangan sọ́nú ọ̀rọ̀ ẹ̀ pé nǹkan tó dáa ó ń fi àdúrà. Èyí tí ò dáa gangan kọ́ òun náà ń fi àdúrà. Ní ìdẹ́rú eléyìí a fi dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Ó máa jẹ́ ká fún àdúrà ni o. Ṣọ́rọ̀ mi ti yé. Àdúrà la máa kún fún. Ìwọ gan pàápàá máa fi ọ̀rọ̀ ẹ̀ṣà lára. Nǹkan tó bá rí báyìí ò kí fọ̀rọ̀ ẹ̀ṣà lára. Èèyàn a máa sọ ṣòkòtò sí, a máa sọ ṣòkòtò àtọ́ máa lé ni. Mo ní bàbá kan. Ṣó ń gbọ́rọ̀ ni? Máa jẹ́ kájọ débẹ̀. Èmi mọ̀ ẹ́ pé pẹ̀lú ìgbàgbọ́ tèmi àti tiẹ̀ nǹkan tó ń wá tó ẹ lọ́wọ́. Mo ti gbàgbọ́. O dẹ̀ fi kó lè ṣọ̀rọ̀ ayé mi yìí. Níjọ́ tó bá máa ráyè tó bá máa lọ, o ní kó sọ fún mi kí wọ́n á mú ẹ kájọ lọ. Kí ni mò ń ṣe? Tó bá sọ pé ó yá sí ò ti yá mi. Nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé èmi Friday àbí tó bá di jẹ́ kó di àárọ̀ Sunday. Torí bàbá yẹn máa ń travel máa lọ sí ìlú mi lọ ṣáájú fún mi. Tó bá di ní àárọ̀ Sunday, màá mọ ibi ìgbà. Ṣé ọ̀rẹ́ mi? Ṣé o? Ìjọba fún ọ̀bọ lákẹ́, ìyá ìjọ, ìyá ọ̀rọ̀ lọ́rùn, òkú àtijọ́, ìmọ̀ ìjọ. Bàbá, ẹ pẹ́ fún wa o. Ọ̀rẹ́ mi ni mo mú wá sọ́dọ̀ yín. Ẹ̀lẹ́. Bàbá, ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀rẹ́ mi? Ọlọ́run dá lọ́lá pọ̀. Ó ní owó débi tíyàn lówó dé. Ó dẹ̀ ní i. Àmọ́ nǹkan kan ni Ọlọ́run bá fi jẹ́ ìyà. Ẹ pẹ̀lẹ́. Kí ni ìtọ́nà ìjẹ́ yà? Kò ní adé orí rárá. Ọ̀kọ̀ọ̀kan mi. Bẹ́ẹ̀. Olórí gan pabambarì nù. Ọmọ mi tó dùn owó dáadáa ìní ọ̀lọ́kan. Ọ̀sìn máa wò ó. Bó ṣe wo Elédùmarè ní ìdé sọlá rẹ o. Ilé kẹta sí ilé ọ̀dọ̀ mi níyì. Ọmọbìnrin kan bẹ́ẹ̀ bó ṣe kẹ́ eyín hánu bí ìmọ̀jò ní. Pẹ̀lú bó ṣe burẹ́wà tó àwọn ọkùnrin wọn dọ́kọ̀ wọn tò lórí àgálẹ̀ ilé wọn ni. Yóò tó máa pọ̀ wọn fẹ́ rí bí o. Wọn fẹ́ rí bí o máa wó máa bú ẹ̀rín ẹ̀rín apamí síbí.
ọlọ́kọ rẹ̀ ń tiẹ̀ orí ìrẹ́ ọ̀rọ̀ mọ́kọ rẹ̀ eégún oníkun kí ló kọ rẹ̀ ti jẹ́. mo súnmọ́lá lórúkọ mi. mo súnmọ́lá lọ́wọ́ wájú rẹ o ó ní kó òun lè bá àrọ́ kan fẹ́ lóṣù tọ̀ wá o kó o pèsè ọkọ rẹ fún o. ọtí lọ́kọ kí mo wí. ọtí lọ́kọ ìwé odò láàṣẹ fún ọ àbá ti fọrí rẹ nù ọkọ wọn máa tẹ̀lé ọba yìí ni wọn máa tẹ̀lé tí wọn ni bẹ́ẹ̀yàn kan bá sì ní ọmọ lọ́kọ tiẹ̀ yóò jókòó léṣo ni ọba tó ń jókòó léṣo tó ìjọba tó tì ní bá dògẹ́ ọba tán á sì wí odò ni àbá sì ti wẹ̀ ẹ́ yóò mọ bódò tí ń sẹ̀ lọ ni dáadáa ọba tẹ̀ ọ̀ wá yọ̀ọ̀nà yín ṣe ń gidi ẹ̀ ni. ọkọ rẹ fẹ́ o. ìpínlẹ̀ yẹn kó gbére ọkọ̀ wá pé bá ti wá délé ńlá wọn ní ológo ṣe ifá rẹ dọ̀pọ̀ ńlá wa rẹ̀ rẹ̀ bọ́sùn àjàfà rẹ ti lanu dẹ́dẹ́ lẹ̀ kí kó tó dé o. ẹlẹ́rẹ́ tí lébi lórí ìrẹ́ àtàpàrà ti bọ́ ọ̀tá bí dànù torí alójú àṣẹ ìríbi ojú àwòdì rọrùn ọlọkọ rẹ o ọkọ alálùbáríkà là ń tọ́la yóò fún ọ torí ọ̀sán ọ̀gbẹ́jọ́ olóòyà yan obìnrin ní í ṣe torí ntẹ́wì ayé bá wí ilẹ̀ gbọ̀n wọ́n gbà ẹ̀yìn ayé ti wélé ìlú ó di dandan kẹjọ ọ̀hún ó sì gbà bẹ́ẹ̀ yẹn bá lóò ní lọ́kọ̀ọ́sọ fún ọpọ́ yà ní wọ́n kàn bẹ́ láṣẹ ni aláǹdà ńlérí ni kò lè kọ́ ọlọkọ rẹ táwọn máa ṣẹlẹ̀ tì wọn ni yẹ̀yẹ́ bá ká. ẹ kúrò lẹ́ o. ẹ kúrò lẹ́ sà. arábìnrin níbo lẹ ń lọ. mo fẹ́ sáré dé sàlẹ̀ mẹ́rin. ṣé a lè ràn yín lọ́wọ́. kò burú ẹ ṣe. ẹ wọlé. ojú ì máa jọ ojú mímọ́. ṣáájú náà kí lorúkọ yín. mo súnmọ́ la lórúkọ mi. mo súnmọ́lá orúkọ tó dùn gbọ́ létí èmi náà má fẹ́ kí ọlá ó súnmọ́. ọlá súnmọ́ gbogbo wa. ẹnìkan yìí tẹ̀ tó fún ajá o. irú mi kò tún gbọ́dọ̀ máa fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ tẹ́ ẹ̀ bá ní pé mo kéré mo nífẹ̀ẹ́ yín gan ni o. ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo wa. mo nífẹ̀ẹ́ yín mo sì fẹ́ kí a máa fẹ́ra wa gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì ẹ wá ń fi ọ̀rọ̀ mi ṣe àwàdà. ọ̀rọ̀ àwàdà kọ́ ọ̀rọ̀ yé mi ju bí tí ẹ̀ sọ dé lọ. so ẹ jáde ká ṣì máa wò lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ẹ jẹ́ ká ṣì máa wò ẹ ṣàpọ̀jù síwájú. mo súnmọ́lá kò séwu mo súnmọ́lá o. àfọ́ọ̀lì bẹ́ẹ̀. báwo ni báyìí kí ló máa dé kó tó múra báyìí. wo ọ̀rẹ́ mi kọ́kọ́ congrats mi ná. congratulations kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làbí mi n bá ti débi láti jẹ tàbí nù ń ṣe dùn tó níjẹta mo ní kí n lọ gbaṣọ nílé télọ̀ wa rẹ̀
bí n ṣe dúró sẹ́gbẹ̀ẹ́ títì bá bí n ṣe rí olùrànlọ́wọ́ kan ni. Kí ló dé ògbé mọ́tò ẹ̀ lọ ni? Mọ́tò mi wà ní mẹkáníìkì. Mo ní kí n sáré lọ gbaṣọ kí tó wá jáde. Bó ṣe páàkì mọ́ mi lẹ́gbẹ̀ẹ́ báyìí. Tẹ̀rọ kọ́ wò pé mo ti mọ eléyìí rí. Kí ṣá máa fọ̀rọ̀ gùn. Bó ṣe gbé mi ní. Ó gbé mi lọ sílé télọ̀. Ó tún gbé mi lọlé. Bàtà wá délé mú tẹ̀rọ pé bóyá máa lọ. Ló bá ní kí n jẹ́ ká ṣeré jáde. Ó mọ òtí ẹ̀kọ́ tó wà níbi ìyànà kìíní bẹ́ẹ̀. Bàṣà ṣe lọ síbẹ̀ yìí. Ló bá tẹ́ mi sí rẹpẹtẹ. In fact, wò kí n má fọ̀rọ̀ gùn. Nǹkan tí wọ́n nú ara wọn. Ó ga o. Ṣé ó fún àṣà? Ọ̀rẹ́ mi. Ṣé wà ni mo fẹ́ jẹ náà ní kí n ti lọ́kọ? Ó ti sọ pé bàbá yẹn kì í bá tì mí o. Nǹkan tó ṣe fún mi yẹn. Mo sọ o. Ìwọ ni màá ṣáà máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Kì í bá tì ní bàbá yẹn. Àmọ́ o, ìwọ ni mo fẹ́ bá sọ̀rọ̀ pàtàkì o. Ṣọ́rọ̀ mi ti yé. Sórí ẹ̀dà tó yẹ pé tó bá dódò báyìí, á kàn kí abọ́ bomi, á bu omi lọ létí ẹ̀. Ó yàtọ̀ sẹ́ni pé tó máa dódò báyìí, á kọ́kọ́ dèsùn títí kó tó rómi bù. Ṣùgbọ́n kó tó bá bomi yẹn délé, ó máa ṣọ́ omi yẹn lórí. Ṣé o mọ̀ bẹ́ẹ̀? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe jẹ́. Sórí má nìyẹn kó tó ṣe má jẹ́ kó wúkọ́ yẹn délé. Kí n ti gbé jẹ. Bó ṣe máa kẹ́yìn bí ẹyin kò má yẹ kó fọ́. Ṣé kan tí mo sọ yìí ẹ̀ o máa tọ́jú ẹ̀ dáadáa jọ torí Ọlọ́run. Èmi ló ṣe tún sọ yẹn fún. Àní kí n máa bò mọ́ra. Mo dẹ̀ mọ̀ pé ọ̀nà òkùnkùn ìṣọ̀mọ́ burúkú. Ó ní kí n ya máa gbé kí n máa gbé. Oh my God. Báyọ̀ ti lọ ṣá. Bó lè lọ. Ilé bá wo. Tí mo ti rò pé máa sún mí báyìí. Àmì ìlẹ̀sùn bí nàá. Ìdágbére fún ìyá ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wọlé òní láìpẹ́, put yourself into a condition. Bọ̀ ẹ gbúdọ̀ wá jókòó tí máa fún wa fún mi. My great time, sure. My great time, I expect a lot. I will be here tomorrow. Adesso. Mi rí lẹ́gbẹ̀ẹ́ ni ọkọ mi. Mi ò lè sùn. Dáàdi ò tí ì dé. Mọ̀mí ẹ má wọ̀ wọ́n sì máa dé ní ìsìn. Ìgbà wo la mọ̀ tó fẹ́ dé báyìí? Ìwọ náà wo aago. Ilẹ̀ ti ṣú. Olórí burúkú ara ẹ̀ tó bá dẹ̀ kórí burúkú dé. Kọ́tọ̀ kátàwà wòrò ló máa wí. My God. My dear. Báwo ni? Ṣé kò sí? Kí ló dé tẹ̀ pẹ́? Oh, mo sorry my dear. Àwọn òyìnbó kan là ń bá ṣe meeting lọ Facebook. Meeting yẹn dẹ̀ pẹ́ gan. Ohun tó fa nìyẹn, mo sorry, má bínú. Ìgbà ó lẹ wá di olórí burúkú ṣèbí Bọ́lájí la mọ̀ yín sí tẹ́lẹ̀. Ta ló pè mí lólórí burúkú? Mọ́mì. Ìyá Junior. Bàbá ẹ̀. Ìyá Junior. Mo fọ́ pé orí ẹ̀ dàrú. Kí ló tó fún wa? Wọ́n ní mi dàrú. Orí ẹ̀ dàrú. Ẹ fẹ́ jáde ni. Mo fẹ́ jáde. Mo wá rántí pé ọmọ yìí fi kọ́kọ́ ránṣẹ́ sí mi. Ọmọ mi wò ni? Ọmọ mi tó wà lóyún. Ẹ ti gbúròó wọn. Ẹ gbúròó. Ṣé ẹ gbúròó wọn sí dáadáa? Adúpẹ́ mo tiẹ̀ ti tú ẹrù tán ló bá ní ó kọ̀ọ̀kan sílẹ̀ tó lẹ̀ màmá òun kékeré. Ìwà òpẹ́ yìí náà ni màmá ẹ̀ kékeré. Lémi nìkan. Lémi nìkan tó. Aṣọ. Ẹ mà ṣe mo mà dúpẹ́ ọwọ́ àmàròkè ibi tó gbé wà o ojú òní ti o ẹ ṣeun o ẹ lẹ̀. Ilé ọkọ ti káàbọ̀. Bóò ni. Sọ.
mi ẹ fojú jọ kiri à ẹ dàbí residency abẹ́yìn. mo fẹ́ máa lọ ẹ ṣe mo dúpẹ́ mi àwa yọjú sí yín. ẹ ló kàn àwí lògòbà. èmi ò mọ̀. ẹ ṣe ó dàbọ̀. ẹ ṣe mo dúpẹ́ o ẹ káàbọ̀ irú ayọ̀ la máa gbọ́ lórí wọn o. àmì o ẹ ṣe o àmì o ẹ ṣe mo dúpẹ́. Ọlọ́run mi ta ni mo ṣẹ̀ kí mo ṣe Ọlọ́run. Wọ́n mi ẹ̀kọ́ ọ̀lẹ́dùn. bẹ́ẹ̀ lè sọ. Pẹ̀dùn. Aṣọ gbogbo ẹ̀ kò sí kankan tó tiẹ̀ fẹ́ mú ṣe nú ẹ̀. Àbí irú kọ́tọ̀kọ́tọ̀ wo tiẹ̀ lélẹ́yìí. A ti pa ẹ̀ o mójú o mọ́ra o mọ́ o tún fẹ́ fi o fẹ́ tẹ náà sìgá mọ́ mi lójú. Ó dóòdì fún ọmọ yìí. Ẹni ṣe ẹ́ báyìí yóò ní kú rè. Àṣẹ. Kí n má wá ṣe fún ẹ̀wọ̀ lọ́hùn. Mi ò fẹ́ relé ìbá ọmọ mi rárá. Ìtí mo sọ pé kò ṣe fọ́mọ mi kọ́ lélẹ́yìí. Ṣé bí kan ló gbé aṣọ wá fún mi yìí? Abọ́mọ kọ̀ọ̀kan ló rántí mi ló faṣọ ránṣẹ́ sí mi. Kí n tèmi rántí? O tún fẹ́ ṣe pàbàmbarì tún tú èéfí. Ojoyè sọ gojolú. Lọ́wọ́ bá mi yí ẹ padà. Lọ́wọ́ bá mi yí ẹ padà. Ṣé kìí ṣe kó ní yíká ìjọba náà? Ẹjọ́ sáà. Ẹ sà. Ṣé kò sí nǹkan kan báyìí? ẹjọ́ kí lè bẹ̀ mí fún náà. Wọ́n ní wọ́n tiẹ̀ wọ́n ní onítasí méje sí kò. Wọ́n ní wọ́n náà ti ní bọ́ọ̀sì. So owó iṣẹ́ ilé ìkó oúnjẹ. ọ̀gá kò rí bẹ́ẹ̀. Wait, ẹ wá fẹ́ kó báyìí ni. I will make your official report to the headquarters. gẹ́gẹ́ bá ṣe yẹ ẹ má gbọ́dọ̀ lọ bẹ̀ ẹ sà. ọ̀gá ẹjọ́. Very stupid. ẹjọ́ ọ̀gá. ọ̀gá ẹjọ́ ọ̀gá. ọ̀gá ẹjọ́ táwọn làwọn ajá tí ẹ ń ké nínú ọgbà yìí tí wọn. àwọn ajá Bọ́lájí náà ni. láì ìjọdẹ. báwọn ti máa ń ké. ẹ̀rẹ́ àwẹ̀ ǹgbọ́ kí ló dé ìyàwó ẹ wá fẹjọ́ sùn olóyè gbélé mọ́ ṣàkùnmọ́ ẹ jọ ẹ lọ́sàn-án ẹ ń tá a bí re ìrìn lóru ó ní lọ́wọ́ pò ń tiẹ̀ fẹ̀sùn kàn lọ́ba kó tọ ìyá kan lọ ǹgbọ́ ìyàwó ló tó ń fẹ́. Ẹ ṣe ẹ̀gbọ́n mi ẹ náà mọ̀ rú ọmọ tí mo jẹ́ ẹ mọ̀ wípé ohun tó bá le ju ọ̀gẹ̀dẹ̀ lọ èmi ò kí ń jẹ nígbà tí mo rí pé ilé ń gbóná tí ò sí fọkànbalẹ̀ mọ́ ni mo fi rọra jáde láti lọ fọkàn ara mi balẹ̀ kò sí ìyá kankan o. Dájú ó kó tọ̀ ya àgbà lọ ó kó tọ̀ ya àgbà lọ. ìyàwó ni ìyá ìyá tó wà mo ní kò sí ìyá kankan. ó kó tọ̀ ya àgbà lọ dáàdì ẹ má dà lóhùn ó kó tọ̀ ya àgbà lọ o tó bá ti di pé ọ̀rọ̀ di báyìí nílé kò kí fẹ́ yá kéèyàn sọ̀rọ̀. Dáàdì ṣé bẹ́ẹ̀ ni àti ẹnìkan la wà nílé yìí ṣé ọmọ wa kékeré yẹn ló ṣe kẹta ṣé kéèyàn àti ẹ̀wà nílé kó ṣe kí n má lè bá wípé nǹkan tó ṣe ò dáa ni ó ń tọ́ o. ẹ wò ẹ̀gbọ́n mi olówó ò lè jẹ́ àrògàn kí wọ́pọ̀ jẹ́ àgùnmọ́tẹ́. má dẹ́rọ̀ mọ́ mi lẹ́nu sẹ́ẹ̀tì mi lè jẹ́ kí n sọ̀rọ̀ má dẹ́rọ̀ mọ́ mi lẹ́nu àtìgbà tí ọ̀rọ̀ ìyá yẹn tó ti wọ inú ilé ni ò ti rójú ni ò ti ráyè mọ́ kò sí nǹkan tó mo lè ṣe lè tí mo mọ̀ ṣe mọ́ kí ló dé náà èèyàn kì í fọ́kọ ni mo fọ́kọ ni mo máa dá tunu ní ẹ̀rọ mo máa ronú ni aago kan aago méjì bó ṣe máa ń wọlé nìyẹn dáàdì. tó bá lè jẹ́ pé bẹ́ẹ̀ ni ṣe má lè mú ìyá wa àdẹ̀fojú ajé kan ní sọ. tí bá ṣe wípé ó jẹ́ ẹ̀yin tó wá fẹjọ́ sùn tó bá jẹ́ ẹlòmíì ni in fact mi ìbá dé pẹ̀lú ẹ̀ torí ó bẹ̀rẹ̀ láti máa rojọ́ mi kiri ni. so ojú ẹnu Bọ́lájí wọ́n yan já o òun lè kejì ẹ báyìí o jọ sẹ́rànsẹ́ràn àmọ́ lẹ́ni tí jẹ́wọ́ fún tó ti yọ ọkùnrin sáni mi mo máa ń tẹ́gbẹ́ mi lè ṣe ẹ̀wọ̀n ò sì ní sanko dínà bẹ̀ sọ́ra o èèyàn ò lè ru ẹran irin lérí kó tún máa fẹsẹ̀ yẹ ìrẹ̀ wò ọmọ ta ìrẹ̀ ń pa
àì yìí náà dáa tó lóbìnrin àkùnkùn náà ò ti gbé mi. orí ò lè bọ́ torí kan. dájú ló ń pa ìyá wa o ìyá wa. ìwọ là ṣe jù ìdúwọ̀ náà lẹ́gbọ̀n máa pọ̀ ọmọ ọlọ́mọ máa ń lọ́ wà yìí olóhùn ọ̀fẹ́ bìnrin wọ́n bá tiẹ̀ ṣà ń fẹ́ bìnrin ayé ká bá ní. sa. dájú ó ní ìyá kó sọ bẹ́ẹ̀ ni dájú. ọmọ òfẹ́ bẹ́ẹ̀ máa rò ká máa rò ká lé. ẹ ṣeun sá. ìyá lẹ́yìn òwú ìkà. kò ṣáàrí pé mo bí sí i. bí sí ojoojúmọ́. ó rí i pé mò ń ṣe nǹkan lọ́wọ́ ní sọ̀rọ̀ tí n bá ṣe tán. ó da oúnjẹ ṣe tán jẹ́ ká lọ jẹun. mo ń bọ̀ máa jẹ́ kí n parí iṣẹ́ ṣùgbọ́n mo sún tí n bá ṣe tán ṣùgbọ́n wo bá mi lọ sí bedroom ní ẹ̀gbẹ́ bed wà rí fáì kan bẹ́ẹ̀ bá mi gbé wá. bèèrè dá mi lóhùn ní ìyá náà. ẹjọ́ ta lẹ béèrè o. wọ́n ní ìwọ ló ń threaten life àwọn boys kí wọ́n kó owó jẹ ní company. Yes, wọ́n kówó jẹ but that is not threatening of life. wọ́n ní wéèrè ẹ̀ ò ń jábọ́ ò ń ṣe pópópó ṣọṣọṣọ. but ta ni yín. now torí aláìsí nígbà tó join company yẹn o tẹ́rín nísìnyí o ti sanra o lẹ̀ tí yọkùn ṣe mọ̀ pé wọn náà kó owó jẹ. mo fẹ́ kẹ́ realize nǹkan kan irú mi ò lè wà ní company káwọn kan ṣe fraud kí n má lè investigate. yes àwọn boys abẹ́kọ̀ realize fáwọn boys wá sèkú láti wá ka bridge tó bá tún ayé wá àìdá kó sọjú nù kó fọ̀párìn tàbí kó ṣe báyìí. ẹ bọ̀ ṣé ẹ fẹ́ kán ruin business on business. alright tó bá tún ayé wá. no mi mọ̀ pé yìí ni. now mi investigate anything. mo mọ̀ pé àwọn kan máa ń lo ayẹta àní wá ló ní ayẹta wo bí kí lélẹ̀ ìdí ògùn lélẹ̀ yìí ti jáde ìdí ògùn lélẹ̀ mo ti jáwọ́. ní fáìlì ẹ̀mí kan ló yẹ ká gbà. mo ti jáwọ́ mi ṣe kankan mọ́. èmi ni ẹjọ́ ọ̀gá ọlọ́pàá mo súnmọ́ lára orúkọ mi ẹ wo ẹjọ́ tó lọ lọ́hùn àwọn ayákìlá wà lé mi sí wọ́n fẹ́ bọ́kọ mi nọ́mbà 22 ọlọ́run fẹ́ mi ẹjọ́ ẹ máa sáré bọ̀ wọ́n ti fẹ́ ṣe sá mi lè pariwo jù báyìí lọ ni ẹjọ́ ẹ sáré ẹjọ́ ayé mi o. ó dùn mí pé mo sick kálí mi sick bá mọ́kọ́ tí bá ṣe fún wa. mi ní jèrè ẹ láyé àti lọ́run. Èmi ni mo fọ́ mi. Èmi ni mo fọ́ mi. Ara yẹn fún wa. Èso ọ̀gá ọlọ́pàá. Ó pa máàlì tán, ó wá fún station, ní máa kan tírẹ́tì lọ́kọ̀ ẹ̀ àbí. Orí bẹ́ẹ̀. Tó bá dé station wa máa rẹ̀ sí. Orí bẹ́ẹ̀ ọ̀gá ọlọ́pàá ẹ̀ṣọ́. Ó yẹ ní yóò. Yóò yára sí. Èmi ni barista ọmọ ní òsì mi gẹ́gẹ́ bí ìwádìí tí àwa náà ṣe ní sáìdì tiwa a rí wípé ọ̀daràn gidi ni arábìnrin àwọn àgbà náà lọ sọ pé obìnrin bímọ fún ni kò ní kó má pa ni bẹ́ẹ̀ làwọn olórin tún kọ pé èké lobìnrin ọ̀dàlẹ̀ lobìnrin bóbìnrin bá lọ́kọ méjì
a fi kan pamọ́. Olúwa mi, gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ, a rí wípé arábìnrin ọ̀daràn ó mọ̀ pa ọ̀gbẹ́ni tí ó wù mí. Olúwa mi, mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ, gẹ́gẹ́ bí ẹ ṣe ti wò ó gbé ìbọn dání, abá ẹ̀jẹ̀ ní ọwọ́ ẹ̀ nígbà tí a tún wá ṣe àwọn ìwádìí kan. Objection, my lord. Objection sustained. a ò nítorí àwùjáde kí tó tán lẹ́nu Olúwa. arákùnrin mo súnmọ́ ná kò lè mọ́mọ́ kó pa ọkọ rẹ̀ bí mo ṣe ń sọ nítorí pé nínú ìwádìí tí a ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá a rí i dájú wípé arábìnrin yìí gangan ló ń tẹ àwọn ọlọ́pàá ní aago. Objection, my lord. Objection overruled. Olúwa ẹ má jẹ́ ká fi ìyà jẹ ẹni tí kò ṣẹ̀. ẹ̀bẹ̀ tí èmi bẹ̀ ni pé kí ẹ bá mi fi ojú àánú wo arábìnrin yìí nítorí pé òun ni kọ́lọ́kù ní fámìlì wọn tó tọ́jú ìyá àti àwọn àbúrò. tí a bá sì wá fi ẹ̀ṣẹ̀ tí kò ṣe tí a bá fi ìyà ẹ̀ jẹ ó máa pa lọ́bẹ̀ẹ́ fún àwọn màmá àti àwọn àbúrò tó ní nílé. Olúwa mi ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run arábìnrin mo súnmọ́lá ẹ bá mi dáríjì kí ẹ fojú àwọn òwò ẹjọ́ náà. Agbẹjọ́rò fún ìjọba kí ni ojú mẹ́ta ti sọ. Ẹ ṣe Olúwa mi. Arákùnrin olóògbé ó ní aya sílé ó ní ọmọ sílé ó wá kó lọ sí ilé arábìnrin kan tó jẹ́ pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ vital document kan ni a gbọ́ pé wọ́n ń treat. Ó wá pa arákùnrin yìí tán ó wá mọ̀ọ́mọ̀ bá àwọn ọlọ́pàá láago kó ń ba lè escape rẹ̀ bọ̀dì torí ẹ̀ ní Ọlọ́run ṣe dá irú wa sílẹ̀ kí a lè sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà. Olúwa mi ẹ bá mi fi ojú inú wo ọ̀rọ̀ ẹ kí ẹ dá ìdájọ́ tó bá yẹ fún ọ̀daràn. Mo kí ẹ̀yin agbẹjọ́rò wa méjèèjì wípé ẹ kú atótónu látòrọ ẹlẹ́kí a ṣe ìdájọ́ yìí pẹ̀lú àánú mo ṣetán láti ṣàánú fún mi ṣùgbọ́n mímọ̀ ẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Ìdájọ́ mi ni ilé ẹjọ́ yìí fi arábìnrin Mọ́súnmọ́lá sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ wákàtí 3 péré ní ojúmọ́. Right. Court. Àkóbá àdàbà Ọlọ́run máa jàre. Àkóbá àdàbà Ọlọ́run máa jàre. Ọ̀rọ̀ táwọn lọ́wọ́ ọ̀rọ̀ táwọn fẹsẹ̀ Ọlọ́run máa jàre. Àkóbá àdàbà Ọlọ́run máa jàre. Kí ló ṣe arábìnrin tó ń pè ní Mosún àbí kí náà ṣe ń porúkọ ẹ̀. ó máa ń tún máa ń dájú kùn yín. gbogbo ìgbà ṣáá kàn máa dádì á máa dádì kí ló máa ń wọ́ọ̀rì ẹ̀ náà sọ fún mi. bàbá àgbà àwa ti mọ lógo ẹ. kí ni lógo. bó ṣe máa ń dájú kùn nìyẹn ó dà pé obìnrin náà lóyún. èèyàn bá lóyún ó máa ń bí ni. àmọ̀ kó máa bí. bó dà pé wọ́n wá ní ó pọ̀ ọkọ ẹ̀ àbí nǹkan ló gbé débi. mọ́dà. ó ti yá bó ti yá fún náà nìyẹn kó gbà fọ́ náà. wo kó má dàbí pé mi ò fẹ́ dá sọ̀rọ̀ yín máa dá sí i ẹ̀yin ẹ ṣe ń rántí yín ná ẹ fi tí ń ṣe tí ń kẹ́ ẹ ṣọ́gbà yín. àfin. lẹ́nu ẹ̀. lẹ́nu ẹ̀ kọ́ èmi Akèrègbè tẹ̀ ń wò yìí ẹ̀yin mọ̀ nǹkan tó gbé mi débi ná. kí ló gbé débi àfin lásán lásán yìí. bóyá ilẹ̀ mọ́ pé mo na awọ ọmọ láńlọ́ọ̀dù mi mo na awọ ẹ̀yà òun ló fà á tí mo fi wà bí lọ́jọ́ kejì. ó yẹ kó o wà ń bí báyìí tó tọ́. àló yẹ kó o wà ń bí. ó yẹ kí n wà ń bí. ó lè bọ́ mẹ́ máa wo ṣáà máa wò ó lè bọ́ ń bẹ̀ torí wọ́n ló máa kọ́kọ́ jẹ́ àfín ló máa kọ́kọ́ wo ẹ̀wọ̀n. èèyàn tí ó kọ́ mọ́. wo bó o dẹ̀ ṣe wà yìí àwọn àfín ẹgbẹ́ ẹ̀ o ti dójú tì wọ́n máa ṣépèlé ẹ̀ báyìí. ó di dandan. ó lè bọ́ ń bẹ̀ o. ẹ wo ẹja ṣiṣẹ́. mo bá ti wù kí sòrò ẹ̀ dálé koko tó jẹ́ ọmọ ọ̀sẹ̀ ń gbọ́. ẹ̀yin tèmi kò lè lé tó àpáta bó ṣe lè tó ń fọ́ àpáta bó ti wù kí rin tóbi tó iná tó bá kẹ̀ ájò ṣẹ̀wárí iná omi ló kúkú máa pa ṣẹ̀wárí omi gangan òrùn ló kúkú máa jẹ́ ṣẹ̀wárí òrùn gangan agbára Ọlọ́run ló ka ṣẹ̀wárí Ọlọ́run ọba agbára àdúrà ló ka. àwọn ohun tí o ṣe fẹ́ bọ́
báwo ló àwọn ọmọ máa ṣàdúrà ìyẹn ló máa ń sọ àbíkẹ́ ẹ̀rọ báwo ló ẹ̀rọ ìjọba jọ. ṣé wọn náà mọ̀ pé favourite food mi ni rice. mo ní máa ń wò náà gbogbo oúnjẹ tí máa ń sè rice nìkan ni òun wò. èmi ò láìka oúnjẹ mi ju rice lọ because àwọn solid food yẹn mi mọ bó ṣe máa rí. mo dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan. ọ̀rọ̀ mi ì tí lè gbọ́ ẹ ní ọ̀rọ̀ ayọ̀. ṣàròra. àwọn náà sọ pé láìpẹ́ ìlú ara wọn lẹ́kọ̀ọ́ ara wọn. bóyá akọ ẹran lélẹ̀. abo ni. ok abo náà máa ń pè. àní fẹ́ sọ̀rọ̀ kan. mo bí sí pẹ̀lú ẹran yìí náà. lè gbọ́ anything. Hold on. Okay. Sọ tó fẹ́ sọ. Àní mo ti ní ìpínlẹ̀. Ṣé kí ni? Àjà ti pinnu ẹ̀ òdùn. Wo mo sún bí ẹ bá gẹ̀ẹ́sì nínú kò ní ever meet any gallop. Mo sún o ṣe wàá mọ̀ pé o ní ọkọ my darling. My darling ṣe pàtí inú mi dùn wọ́ọ̀rì wàá ṣe wàá mọ irú ọkọ tó fẹ́. Ṣé ṣe jẹ́? Inú mi dùn o ṣe wàá mọ̀ kó lọ. Madam, ẹ kú ìwọ ọmọ lọ́wọ́ àwọn. Baby náà lè ní. Baby, how are you? Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tí wá láti lè tọ́jú àwọn ọmọ aláìní rẹ̀. Àwọn mi gidigidi kí ẹ bá mi tọ́jú ọmọ rẹ̀. Jẹ́ kí àkọ́kọ́ jẹ. Madam, iṣẹ́ tiwa nìyẹn. Kí akọ́kọ́ kò lè jẹ́ ọmọ rẹ̀.
torí àwọn tó kù lọ́hùn tá à ń tọ́jú kò sí àwọ̀ èèyàn lára wọn tó ẹ fọkàn yín balẹ̀ ọlọ́run á fún wa ṣe. ẹ ṣe mà ẹ jọ sà. á wù mí kí ẹ bá mi máa fún obìnrin yìí láàyè láti lọ máa fún ọmọ wọn ní ọyàn ó kéré jù ẹ̀ẹ̀kan lójúmọ́. madam no problem. ẹ jọ̀ọ́ ẹ máa ní láti tẹ̀lé mi lọ sọ́fíìsì láti lọ sáìn àwọn pépà kan. kò sí problem madam. ìjọba ò ní gbarú ẹ̀ láàyè ìka tó bá ṣẹ̀ ló bá dé ọlọ́run olódùmarè á bá ẹ tọ́jú ọmọ yìí ayọ̀ ẹlẹ́yìn ọ̀la nìyẹn má sunkún wọn. ọmọ mi ọkùnrin ọmọ mi obìnrin yóò ṣe wọ́n ṣe oore lórí ní ọlọ́run sọ pé kó máa ṣe oore sẹ́ẹ̀ ni. jẹun ọmọ báyìí o. àṣọrọ̀ sí mi ó ti tán ẹ máa gbàdúrà ìyá mi. alàgbà bẹ́ẹ̀ ṣe sọ tẹ́ ẹ̀ purọ́ ọmọ mi tó wà ní Amẹ́ríkà ó fóònù ó ní àlàáfíà lòun àti ìyàwó àtọmọ wà ó ní kí n máa kí yín. hallelujah olúwa ṣeun ṣe pé ọlọ́run tó yìn ọlọ́run tó fògo fún ọpẹ́ ni fún wa lókè ọ̀run olúwa ṣeun ìyá mi ẹ máa gbàdúrà. ọmọ mi ọkùnrin ọmọ mi obìnrin ọlọ́run bá mi dá wọn sí o màá jẹun ọmọ ọkàn mi á balẹ̀ láyé mi. Ìwọ ló yẹ láti gba ògo. Ìwọ ló yẹ, ìwọ ló yẹ. Ìwọ ló yẹ láti gba ògo. arábìnrin àmà tí rí ọmọdé yìí. mo mọ̀ pé wọ́n á ti máa bọ̀ lọ́nà. wọ́n ń pẹ́ jù ni mò ń wò ní. ẹ má bínú wọ́n fẹ́ẹ́ dojú náà. ẹ ṣe aleluya. aleluya. kẹ́nìkan fún mi ní orin ọpẹ́ kan. Ọlọ́run mi ṣeun ṣeun, Jésù mi ṣeun ṣeun, Ọlọ́run mi ṣeun ṣeun. Àrẹ̀rẹ̀ mọ́lẹ̀ máa gbé ga, máa gbé Jésù mi gẹ̀ẹ́gẹ́, ọwọ́ mi lókè yáyá. Aleluya rẹpẹtẹ, Jésù mi ṣeun ṣeun, Ọlọ́run mi ṣeun. ìlà káàbọ̀ ọ̀pẹ̀lẹ̀ àti ìrètí yín díẹ̀. arábìnrin orúkọ wo lẹ fẹ́ ká sọ ọmọdé yìí. kò tó yẹn ẹ má kì í sọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ ayọ̀ lélẹ̀ yìí ọlọ́run dẹ̀ ti ṣe àti gbóhùn àti rí ìyá àti rí ọ orúkọ wo gan gbóhùn yìí láti sọ. kò tún sáyọ̀ kankan fún mi mọ́ ayọ̀ gbẹ̀yìn mi nìyí ẹ bá mi fún ní ayọ̀ ìgbẹ̀yìn. ayọ̀ ìgbẹ̀yìn ẹ gbà ẹ bá wa tún kí ní ọwọ́ wọn. a gbọ́dọ̀ tú. ẹ gbọ́dọ̀ tú afẹ́kọ́ gbàdúrà fún mi. ẹ gbé fún bẹ́ẹ̀. òtítọ́ arábìnrin. ẹ má sunkún ọ̀rọ̀ yín kì í ṣe ọ̀rọ̀ ẹkún ọ̀rọ̀ ayọ̀ ni. onírọ́kọ̀ gbẹ wọn òmìnira lákòóbá. ọ̀rọ̀ ẹkún kọ́ lélẹ̀ o ṣe. wájú bàbá ẹ lọ. ẹ̀yin ìjọ ènìyàn ọlọ́run adúpẹ́ fún ọjọ́ òní. bẹ́ẹ̀ mo sún time off. ẹ jẹ́ kí n gbàdúrà. ẹ jẹ́ kó gbàdúrà. ẹ gbàdúrà fún kíákíá. ẹ díjú ní orúkọ Jésù adúpẹ́ fún ẹ̀bùn yìí adúpẹ́ nítorí pé wọ́n ní ọlọ́run adúpẹ́ nítorí pé o tún fi ọmọ tuntun o tún fi jíǹkí wa wàhálà ìdààmú kò ní dé bá wa o
lágbára Ọlọ́run ọmọ yìí á dirú á dìgbà nílé ìyá nílé bàbá láàrin ẹbí láàrin ọgbà Ọlọ́run yóò ṣe é lókùnrin lérò. ẹ̀jẹ̀ pé wọ́n mọ́ Ọlọ́run àwò Ọlọ́run àdásí. tí ẹ wá gbọ́ ọmọ mi kí ló tún wá dé tó bímọ tọ́tọ̀ lè jẹ́ kí n máa gbọ́mọ bọ̀ wálé nítorí ṣe yìí ò dáa wọ́n tún gbọ́mọ lọ sílé aláìní bàbá wọ́n á gbé fún mi kí n máa wá tọ́ lé. wọ́n ṣe máa ṣe nìyẹn nǹkan tó yẹ kán ṣe náà ló ṣe nìyẹn. wọ́n ṣe bẹ́ẹ̀ o. mo mọ̀ pé tó bá ṣáà jáde ṣá wọ́n á gbé ohun ẹ̀ fún. wọ́n á gbé fún tó bá jáde. wọ́n á gbọ́mọ ẹ̀ fún mọ́mì ẹ wò ó ní òfẹ́ kẹ́ máa ronú sọ̀rọ̀ mi yé yín ẹ má ronú rárá àdúrà ní kẹ́ máa fi ràn lọ́wọ́ ibi tó wà ní kọ́lọ́hún tari aláàánú sí. aláàánú ti ẹ̀ ní wọn aláàánú ni wọn sọ̀rọ̀ ṣe mo dúkọ́ tí mo ní okó ájò mi mi ò ní pẹ́ máa lọ mọ́. ẹ má mi ẹjọ́ tó lọ ẹ má bínú sí i. rárá mo wú ẹ dání sórí tó wà nílẹ̀ yóò ti kọjá ọ̀rọ̀ owó lọ gbogbo wàhálà tó ń ṣe lọ́sàn-án lóru bí ti bá dijú ìwọ ni mò ń rí bí bá máa ìwọ ni mò ń rí mo wú yẹn dání ọ̀rọ̀ owó kọ́ ni tó wà nílẹ̀ yìí. wọ́n mi báwo lè ṣe báyìí. tó bá rẹ̀ ẹ̀dùn náà tó bá yẹ pé mi bá wà níbi tí ọmọ yín wà tó bá fún màmá mi lówó ṣé màmá yìí máa kọ́ ni. àtijọ́dì kan náà tẹ́ bá ti rí màá fẹ́ kẹ́ mọ̀mọ́ pọ̀ ọmọ yín ló wà lọ́dọ̀ yín. o dúpẹ́ ọwọ́ ẹ̀ máa ròkè ojú òní tiẹ̀ gbogbo ibi tó lọ́kùnrin síbẹ̀ lọ́lọ́run máa ṣe fún ẹ àwọn máa ṣe o ṣé mo dúpẹ́ o ọlọ́run á máa wà pẹ̀lú ẹ ó dáa o ó dàbọ̀ bá ń káwọn ọmọ mi á gbọ́ mo fọlọ́run sìn ẹ́ o rọ́ra o abẹ́rẹ́ rí nǹkan ọmọ nìyí báyìí lọ́dẹ̀ kí wàá ń tèmi kí n tèmi ti jẹ́ báyìí ọlọ́run òbí mọ́ ọbẹ̀ wọn ò gbọ́mọ fún mi kí n tún gbé jó wọ́n tún gbé lọ. ayé wọ́n máa níkà o ayé máa níkà o ìkà láyé o. pẹ̀lú ọmọ ojú ọ̀sẹ̀lẹ̀ tí ò sì bá lórí. wọ́n ní ká mú ọwá kan wá fún ọmọ lọ́mọ tọ̀sán. ẹ tó bẹ̀rẹ̀ ṣáàjọ ọmọ yẹn ò sí àràǹdì báyìí. mo ń bọ̀ nù. ayé máa níkà o ẹni mọ̀ ṣe o ọ̀ṣọ́ra ó máa má dòṣùpá lóró ìmọ́lẹ̀ ló yẹ ní òkùnkùn ọyọ́ ọmọ ẹni. mo sún má sunkún mọ́. ọ̀rọ̀ mi. èyí náà ní ayọ̀ ẹgbẹ́ yẹn má fún mọ́. lóòótọ́ kò sẹ́ni tó máa ṣe tí èmi rò gbogbo tó bá ti dé bẹ̀dà láyé kẹ́dà sí àgbà kádàrá yìí kẹ́dà gbà kámú ìjọba mi fún lọ́yìn ṣèbí wọn lò ṣáàlì ilé ìlú àti ìjà ẹ̀ láàrin. pọ̀ fún márùn-ún fọ́ọ̀mù ẹ lọ́mọ ayọ̀ ìgbìyànjú náà ṣàánú olúwa tẹ̀ láàrin gbogbo ìyá tó bá jẹ lò sáré mi. mo sún kí ló ń ṣe léyìí fún ìyá fọmọ ẹ̀dá yẹn jẹ́ ká lọ ẹ ṣé madam. ẹ láyé mi ló yẹ báyìí àbí kí ni gbogbo eléyìí torí ọlọ́run wọ ọmọ yìí kí ni tèmi tẹ̀ ti jẹ́ báyìí ọlọ́run. ẹ má rò. Ajirebi tó yàgbẹ́ dọ́là ọlẹ́ni kan sí rèébè àbí mo fẹ́ yàgbẹ́ jẹ̀dí. ara ilé ni ní ìmọ̀ sábàbí wèrè láyé òde òpè o. ọlọ́run eléyìí ti sú mi o nígbà àwọn ọmọ àlùfàǹṣá wo leléyìí torí ọlọ́run. ọkọ ọ̀rọ̀ ọmọ mo ti ń wù ọ́ látijọ́ yìí mo fẹ́ sọ fún ọ mo lọ́ọ̀bì kan ní nílé alájò àjò tara mi mo bá lọ bẹ̀ gbà mo sì délé alájò wọ́n gbé fàjẹlẹ̀ ń bẹ̀
ọ̀rọ̀ tí ń lọ yọ lójú ọpọ́n fa. ọ̀rọ̀ tèmi. bẹ́ẹ̀ ni wọ́n ní ìyáálé rẹ̀ pa jẹ ni. kí ló dé tẹ́ ẹ̀ wá sọ fún mi látijọ́ yìí. wọ́n lò ní lu àṣìkí àwọn ọmọ rẹ̀ ibà ọ̀rọ̀ àwọn ọmọ tiẹ̀ tó bí. alamẹ́ríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ London ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kò jẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀. àjẹ́ni ọ̀rínúgbọ̀n rẹ̀ àjẹ́ni èmi gan ti lálàrí tó di màálù tó fẹ́ kàn mí ọpẹ́lọpẹ́ àjẹ́ ara ni. òótọ́ mà ní ọ̀rọ̀ lẹ́ máa sọ yìí. irú ètí ìṣubú sí èyí ní ìsìtì ìṣubú sí èdè fọpọlọgbàlẹ̀ yìí a sì rí i pé fọpọlọgbàlẹ̀ ìjọ tí ó bá kó kànga tá à ní rí mọ́ tètè múra o. ìyáálé mi pẹ̀lú gbogbo bíbélì tó máa ń gbé káàkiri láàrin ọ̀dẹ̀. èèyàn ìbá máa ru tákàndá inú ẹni nígbàgbọ́ ẹni jọgbọ́n múra o fẹsẹ̀ ilé tọ̀rọ̀ ara rẹ̀ àmọ́ wọn sọ pé ò ní ń ṣe mi o ẹ̀yin ni wọ́n ní ń ṣe ṣe gbọ́ ẹ tètè fẹsẹ̀ ilé tọ̀ ṣe gbọ́. ẹ ṣé mo dúpẹ́. ẹyin bó lẹ́tì á ṣe yìí ẹgbẹ́ ni àbẹ́ filẹ̀ ni. àgbẹ̀wọlé ni. ẹ̀jẹ̀ bá wọn ká yá kí wọ́n gbé tó ó ti sòun bẹ́ẹ̀ wọn. ìjọba fún mi jọ wọ́n ní òṣìṣẹ́. madam ẹ ṣé gan ẹ kú tọ́jú wa ẹ ṣé ọlọ́run á tọ́jú ẹ̀yin náà ọ̀gá ẹ ṣé o. madam ṣé ó ti lè dúró tì mí kájọ máa débi tí mo wà kí n máa bá ṣe. ó ti o ti o. ṣe rí ayọ̀gbẹ̀yìn ó ṣàwọn ké ó ń wà orí pé òun fẹ́ lọ rí mọ́mì mi nǹkan ọmọdé ló dẹ̀ máa ń dọmọdé pàápàá àwọn nǹkan tá a fi ń ṣerú àwọn ọmọ kéékèèké báyìí ni mo fi ní kí n mú wá kó wá kí yín kó fara yé yín ká dẹ̀ tún jọ padà máa lọ. pẹ̀lú ọkọ mi ọ̀gá ẹ jọ ẹ lè ṣe púpọ̀ kan fún mi kí bá ọmọ yìí take picture kan tó máa mú lọ kí ni máa fi rántí ẹ̀mí tí mo wà. You are free to do that. So ẹ lè lọ yá. Ojúmọ́ ọ̀rẹ́ ni o, ojúmọ́ ọ̀rẹ́ ni, ilẹ̀ tó mọ́ mi lò ní o. Ẹyin ká ẹkún tẹ. Ọ̀rẹ́ mi báwo ni? Ilẹ̀ tó mọ́ mi lò ní o, ojúmọ́ ọ̀rẹ́ ni. Òjò ṣú, òjò rọ̀. Ojúmọ́. Báwo lọ́lọ́ mi máa rẹ́yìn gbogbo ọ̀tá mi pátápátá? àbí ọ̀rẹ́ mi orí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ láìpẹ́ ọjọ́. ojúmọ́ ọ̀rẹ́ ni o. mo fẹ́ sọ sórí kan fún yín sórí nípa ìjàpá onímọ̀ lè fẹ́ sọ fún yín ṣé mo pé ìjàpá ọlọ́gbọ̀n ẹ̀wẹ̀ ó gbọ́n nínú ó gbọ́n lẹ́nu níjẹ́ kó lọ bá ọ̀rẹ́ ẹ̀ ayọ̀gbẹ̀yìn ó ní òun fẹ́ kí àwọn tó ayọ̀gbẹ̀yìn káwọn lọ sí oko àti káwọn lọ wá iṣu ní oko káwọn ti jẹun. bó ṣe fún ọ̀gbẹ́ni lọ sí oko nìyí ó yẹ ó yá sí ayọ̀gbẹ̀yìn dà. ayọ̀gbẹ̀yìn ní ìráyọ̀gbẹ̀yìn. ráyọ̀gbẹ̀yìn ẹ̀dẹ̀ jókòó sí bíbá yìí. ẹgbẹ́ yẹn ń bọ́ láyọ̀gbẹ̀yìn wà. ẹ máa gbọ́ nǹkan tóbìnrin yìí ń bá mi sọ. ẹ̀dẹ̀ ń tún lè sọ yẹn. baba gateman baba gateman. ayọ̀gbẹ̀yìn dà. ṣé ti jìnnì má. òṣì ọ̀rọ̀ wo lẹ ń bá mi sọ. ọmọ tó kọlà àkọ́kọ́ tí wọ́n máa ń sábà tẹ̀lé mi káàkiri. ìbára yọ̀gbẹ̀yìn mi náà ní wà lẹ́nu géètì ń bẹ̀. ẹ̀dẹ̀ jókòó síbi níbo ló gbà jáde. ó lè da abẹ́rẹ́ kúkú. bí ẹ bá rí ayọ̀gbẹ̀yìn. ẹ má halẹ̀ mọ́ káyọ̀dé mi. pẹ̀lú géètì yẹn láyọ̀gbẹ̀yìn máa gbà kọjá. iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀yin náà. ìwọ ń tẹ ayọ̀gbẹ̀yìn. ìwọ ń kọ́. ọ̀yà kò ní parọ́ kọ́ ló ṣe bàbá ìgàn. ẹ máa wo làìkẹ́. ó bá bàbá àtẹ̀yìn náà. wá jáde. Àbáwò kí ló dé kí ló dé. Kí ló dé bí báwo? Kí ló dé bí báwo? Ẹ kú ilé ẹ káàbọ̀. ṣọ́ọ̀dẹ̀ ní kíni. Ẹ káàbọ̀. Ṣé o lè imagine kí ọmọ ọ̀ràn tó gbé wọlé yìí kó wọ́n máa wò mí nínú bathroom mo lè sọ fún ẹ. ń gbọ́ òun yọjú wọn ní ibi tó ti ń wẹ̀. o gbọ́ ọ̀kan tó sọ. ọ̀rẹ́ òṣìwọ́ ló mì ọ́ sórí ti bá gíga ẹ̀ kó wọ́n rò pé katapila ló borí ẹ̀ kọjá ní wọ́n rò òṣìwọ́ ló mú náà. mọ́mì ń bá ọmọ mi ọlọ́run wà ó. ọmọ kínú kan lẹ́nu ẹnìkú wò. ìwọ náà nù kí ló nù yẹn. dájì lọ́dún ló ń bá mọ́mí ó. bobi mo kẹ́ kó lọ ṣe sùúrù o àbí kí lọmọdé mọ̀. kí lọmọdé mọ̀ òṣìwọ́ sórí ìwà àtọmọ yìí má dẹ̀ fi ojú yín rí máa bọ́ nínú ilé yìí. ọlọ́run dókítà mi. ṣé o gbọ́n sìn ṣé o ṣàtúngbọ́ ó ní olúwa lolùṣọ́ àgùntàn mi o gbọ́n tó sọ sìn. àbúrò kéré síta lọ́ba lọ́yọ̀ ọjà ni. wẹ́ ìbéèrè tó béèrè dà sórélè ìlànà ń pè ó
máa ń jẹ́ kéèyàn fine. A fat lion. I know fight lion ìlà ni là ń jẹ́ ọkọ fún mi láti sẹ́yìn ni. Wàhálà ta ọkọ rà. Kí n pẹ̀lẹ́ o ṣé mi ò ṣubú. Kí n pẹ̀lẹ́ ṣé mi ò ṣubú. Kó ṣe wà ló gbé bẹ́ẹ̀. Olùkọ́ mo fẹ́ dí bẹ́ẹ̀ o. Mami, mo bá mami o. Kí má kúrò ọmọ ẹ̀. Kí má kúrò ọmọ ẹ̀. Ta ló wọ́n débẹ̀? Ó fẹsẹ̀ ara ẹ̀rìn débẹ̀ ni àbí? Kí lọmọdé mọ̀. Kí lọmọdé mọ̀ àbí? Màá dẹ̀ sọ fún ẹ. Irú orogún tó wá bá mi ṣe ní ilé yìí. Màá sọ fún ẹ pé Ọlọ́run rẹ̀ ní fún ẹ ṣe. Kí lọmọdé mọ̀? Èmi ló máa mọ ohun tọmọdé mọ̀ àti nǹkan tẹ́gbàlagbà tọ́jọ́ mọ̀ pẹ̀lú ara wọn. Jẹ́ kí n lọ múra kí n lé. Yinka, kí ló ṣẹlẹ̀? Aṣọ ikọ̀ ń ṣe gbàgbọ́ skul. Aṣọ ikọ̀ sí. Ṣé kìí ṣe kó jómi láṣọ? Kò jó. Ṣé kìí ṣe kó jómi láṣọ? Mi ò jó mà, ó kọ̀ skul. Yinka, má. Ó jó mi láṣọ. Kò jó. Jẹ́ ń wá nǹkan tẹ̀ máa ṣe fún yín. Ẹ dúró. Kí ló dé tẹ fi ń fìyà jẹ àwọn ọmọ ẹ̀ àti òbí wọn? Fìyà jẹ wọ́n? Mi ò fìyà jẹ wọ́n, ǹjọ́ mo ti rí wọn gbẹ̀yìn, mi ò fìyà jẹ wọ́n. Màmá, dábàá jẹ́ fún mi ẹ kọ́ dénú yọ. Ìbáwò ifá tó dá ìfá ò bá lò. Túṣẹ́ o. Ẹ̀yà wo Àgídímàlàjà. Àwọn onífẹ̀, àwọn onígbà onígbọ̀wọ́. Táwọn ò bá gbọ́ onígbọ̀wọ́ ńkọ́. Àwọn àtẹ, àwọn àyà. Ẹ̀yà wo. Wáyé lẹ́yìn náà. Ẹ ṣàánú mi. Àti máa wáyé owó dùnyàn wá. Mọ́mì wa náà, wọ́n ti ṣe dọ́kúmẹ̀ntì wọn tán láyé, wọ́n ti pààrọ̀ lọ. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n sọ fún yín pé mọ́mì wa ti kú. Máa ṣe o. Bó ṣe wá ń sọ̀rọ̀ yóò wá dà. Kí ló kórúkọ ẹ tóbi? Wọ́n ti pààrọ̀ lọ, kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé o ti ń bá wọn mu sìgá báyìí? Ẹjọ́ sà, kí ni mo sì jà ṣùgbọ́n wọ́n bá wọn jẹja díẹ̀díẹ̀. Ẹja díndín. Kò ń ṣe ẹja yẹn ló ń sọ, igbó gidi ló ń sọ fún yín. Irú. Wọ́n gborí sí i, ó lọ já Ajirebi, ó bá lọ gbọ́wọ́ sí i, ọ̀pẹ̀dẹ̀ straight. Bọ́lẹ̀. Àjàrà kìí ṣe. Ọmọ yìí kò. Ẹ fún wa lówó kí ló wá fún. Àṣírí náà. Kí ló wá fún mi lówó jọ? Ẹjọ́ náà. Ọwọ́ adájọ́ ẹ̀fà sọ fún kọ̀ọ̀dọ̀ tẹ́ fún mi. Ẹ̀gbọ́n, ìrùngbọ̀n yín tó ṣì yọ sókè yẹn. Ẹ ń pe ọ̀gá mi ní ìyọ̀ wà ládàá ìwà. Kí yóò wà là. Kí ló wọ́rí ẹ̀? Ó yà bọ́lẹ̀. Bọ́lẹ̀. Ọ̀dà ẹ̀ fẹ́ máa lo ikọ̀ gbówó lọ. Láti bí òun ẹni kí ló wọ́rí ẹ̀? Ẹ
ọ̀gbẹ́ yà wọ́n ló owó jọ. ṣe pé ẹgbẹ́ skọ́skọ́ forí yín. àdódó sí ọmọ. ṣé ọmọ ló sí ní wò. tó bá yà wá wá gbà mú. ọ̀gbẹ́ni yẹn. ọ̀gbẹ́ni yẹn. ìyá òyìnbó ti gbáradé o. ìyá òyìnbó ti kó kìkì yọ. ìyá òyìnbó sinimá dé ìyá òyìnbó yàtọ̀ ó kì ó dùn ó fọgbọ́n yọ ó panilẹ́rìn àfi kájọ wò ó ìyá òyìnbó àfi bíi mẹ́rìnlá nínú ìdílé kan àfàìmọ̀ wàyí o káfí má ti nawọ́ tọ́lá ọ̀làdògún. èmi ò lálé o ọlọ́run ò jẹ́ èmi ò lálé gbogbo dájú sílẹ̀ kékeré fi búra ni mo lè fi búra lọ́kọ̀ọ́jọ́ tí mo ti dé ilé ayé mi ò mọ ọkùnrin méjì. kí ló dé tá a fi ń bàfín tá a bá bí wọn tán kí la ṣe fẹ́ tọ́jú wọn. bí a ṣe lè tọ́jú àwọn èèyàn báyìí yàtọ̀ sí bí a ṣe lè tọ́jú ẹni tó bá jẹ́ àfihàn òṣèlú. àfihàn kì í jẹ́ iyọ̀. ẹ sọ fún ẹ bí ọgbọ́n ṣe wà kó lọ di iyọ̀ kó yí padà kó di iyọ̀ máa jẹ́ ibi tí mo wà kí ló ṣe. àfi 1 àfi 2 àfi 3 àfi 4 àfi 5 6 7 eléyìí tá a máa dá o ìyá òyìnbó. ẹ̀rín rẹpẹtẹ ẹlẹ́sọ̀ náà gẹ̀rẹ̀ bàbá wa ń dé náwó ya mọ̀lẹ́bí àfin ni Mr. Latin ẹ̀dá onílé ọlálóníjó ọlá ìyá alábẹ́rẹ́ Mr. Tafa kí ló dé ìmáríàmbọ̀ ìkú ewu ọmọ àwọn àbí tó kọ́ wọ̀lú o ìyá òyìnbó. lẹ́tà yìí ló wá láti inú ọgbà ọmọ aláìníyà ti ẹni wọ́n ní wọ́n wá ayọ̀ ìgbẹ̀yìn ọmọ rẹ̀ títí tí wọ́n ní wọn ò rí. wọ́n ṣe kí ni. wọ́n ní wọn ò rí. ó ṣeé ṣe lórí ẹ̀sìn kù lẹ́yìn. bí wọ́n bẹ̀rẹ̀ wọ̀. mo súnmọ́lá ọkàn jẹ́ ó ṣeé ṣe kí wọ́n rí wọ́n ní wọ́n sì ń wá lọ́wọ́ ni. Ebi báyìí ló tún jókòó. Máa gbà mí lọ́wọ́ ọmọdé yìí. Mo sún. Kí ló ń ṣe? Kí ló ń bẹ́ẹ̀ lọ́kàn jẹ́ sọ fún mi? Ṣé tọ́mọ ẹ tó sọnù náà ló ń rò tẹ́lẹ̀? Dúró náà jẹ́ kí n jẹ́ pèsè. Kí ló ṣẹlẹ̀ sí ẹ tí ó sàwọn ànábì kan rí? Kí ni ìrètí ẹ tó bá ti kúrò tó ká ló máa kúrò ń bí yín òyìn dá ọmọ tó ti kú? Kí ló tún retí fún? Wo ìmọ̀ràn mi fún ẹni pé tó bá jẹ́ Bíbélì ló ń kà. Ṣó ń gbọ́n tí mo ń bẹ́ẹ̀ sọ báyìí o? Kó kà láti Genesis títí dé ìfihàn sọ yí ẹ máa gbọ́ ọ tó bá wá jẹ́ mùsùlùmí ni ẹ kó o gbé Quran láti páálí títí dé páálí kó o bẹ̀rẹ̀ sí ń kà á kó o máa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ bóyá Ọlọ́run lè dáríjì ẹ o torí má jẹ́ kí n tẹ́ kò sí ìrètí kankan fún ẹ mọ́ sọ ti yẹ ọjọ́ ikú náà dá fún wa àjọ máa kú pọ̀ ni ó dẹ̀ lè wọ́ Ọlọ́run kó kúkú mi ò lè sọ ò lè kúkú ẹ̀ sọ yí ẹ kò lójú ẹ nù ọmọ dìde jẹ́ kí n bẹ́ ṣe mi wọlé àbí kí n fẹ́ ṣe dìde jọ́ ọmọdé kí n jẹ bóyá wàá di ọmọ jìde bá mi sọ̀rọ̀ kí ló ṣe mo tún. kílẹ̀ ṣe bí ewu lẹ́ ń ṣe
òṣìṣẹ́ mọ́. ọ̀gá kí ló ń tẹ̀lé jẹ́ kó rí pé kí ló ń ṣe rí. mo lè change iṣẹ́ náà kí n gbọ́ lóòótọ́. ṣe ìfilẹ̀ mi bà. bẹ̀rù náà ti máa sọ ní ìsìn. wọ́n ṣáà ló ṣì máa wo fíìmù. kí ni gbọ́ ní ìsìn tèmi kọ́. ẹ kú dédé ìwòyí o ìròyìn orílẹ̀-èdè yìí la mú wá látẹnu èmi Abọ́sẹ̀dé Kòkúmọ́. Ìjọba àpapọ̀ ti ṣètò amáyédẹrùn fún orílẹ̀-èdè yìí. Àná òde yìí ni olórí orílẹ̀-èdè yìí kéde pé kí àpò ìrẹsì kan di 40 náírà àti pé àpò gàrí kan kò gbúdọ̀ ju 50 náírà lọ. Ẹnikẹ́ni tó bá ṣorí kunkun sí ìkéde yìí yóò jìyà yóò jẹ̀wé yá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yìí ti yan gòlíkípà tuntun. Orúkọ rẹ̀ ni Ọ̀gbẹ́ni Jídé Kòsọ́kọ́. Olórí orílẹ̀-èdè yìí ti kéde ìtúsílẹ̀ fún àwọn ẹlẹ́wọ̀n bíi mélòó kan. Inú wọn ni Ọ̀gbẹ́ni Dípọ̀ Dáramọ́lá, Ayọ̀ Aliu àti arábìnrin Mọ́súnmọ́lá Ìbídàpọ̀. Láti ṣe ayẹyẹ ìrántí ọdún òmìnira kò ní jù báyìí lọ kásùn rẹ̀. mo dúpẹ́. ọ̀rẹ́ mi ni mo sún ṣé mo sọ olódodo ò ní kú sípò ká. àbẹ́rẹ́ iṣẹ́ ọlọ́run wọ́n ló pààyàn kó jẹ́ pààyàn. ayọ̀ abara ti kí ni. ẹ káàbọ̀ a kú oríire. àní rírú ẹ̀ mọ́ o. ọpẹ́ wa kò ì tó ojoojúmọ́ la ó máa dúpẹ́. ẹgbẹ́ rí ó tọ́pẹ́ ọpẹ́ wa kò ì tó. màmá ìyájọ́ ẹ̀ wọlé lọ kó lọ wẹ̀. bẹ́ẹ̀ dáadáa ni. bóòlù ọ̀hún bá wò mí ò lábẹ̀bẹ̀ ṣe ń bèrè. sẹ́ni tó lọ sógun tó bọ̀ èèyàn lè kí kókó kú ewu. ẹ wo tẹ́ǹsì ọ̀dà o. kí ni dé. ìwọ lẹ́ni ológun tọ́bọ̀ ṣé ibi ire lọ́lọ́ ni èmi ọ̀fẹ́ gbogbo tẹ́ǹsì. ó ti congratulation rè ó ti dé ni àpèyàn ni àbẹ̀wò lọ pẹ́ tẹ̀. ó ní ọpẹ́ ìlàjẹ̀ kọ pé ó lọ láyé ọ̀bọ̀n ẹ bá wọn kàn náà kú sọ̀hún ọpẹ́ ní fọ́lọ́hún. awù kí wàá ló burú nu pé kí wọ́n sọ pé èèyàn lọ ẹ̀wọ̀n èmi sọ o ó lọ ẹ̀wọ̀n tí ó bá dé mọ́ kí ni a ṣe sí ó sì dé tiẹ̀ tọ́pẹ́ tí ẹjọ́ pẹ́ lọ pàápàá ni ó yẹ ká polongo pé ọmọ wa lọ ẹ̀wọ̀n o ó sì tẹ̀wọ̀n dé o ta ni òṣòro lórí ìlú yìí lónìí tí ò ti lo ẹ̀wọ̀n rí. èyí ò ṣe nǹkan tuntun. wọ́n fi bá payé ni. wọ́n fi bá payé. wọ́n fi bá payé wọ́n fi bá payé olùkú rẹ̀. wọ́n bá yẹ débi tí ẹ bá jẹ fún mọ̀ ẹ má bọ̀ ní ọ̀rọ̀ ìwé. wọ́n fi bá payé. inú àwọn ọmọ bá gbé báyìí. kéèyàn sọ pé àwọn ti ń so lórí orílẹ̀-èdè ẹlẹ́wọ̀n gbogbo. ṣé wọ́n tọ́jú rẹ̀. kò sẹ́ni tí ò sẹ́wọ̀n rí. bàbá wa rẹ̀ mú olówó òdù ó lọ ó bọ̀. méjì ni glucose. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ yín kàwé dìbò. nẹ́síkẹ́pù náà méjì ló kù. ṣé ó dìgbà tẹ́ bá ta gbogbo tó wà nígbà tán kẹ́ ẹ tó lè sọ̀rọ̀ kan fún mi. àǹtí mi ṣebí mo ti sọ fún yín. ó sọ fún kí ni kí ló sọ. àmọ́ sọ fún yín nígbà tí mo délé. ó dà ẹ ṣe mo dúpẹ́. eléyìí náà lè rẹyàn kan sílò. gbogbo ẹ̀ ṣáà mo ti ṣàlàyé fún yín. bọ́lá tẹ́ bá wò. ọ̀rẹ́ mi ṣó wà tó bá tẹ̀ sílé ṣe àti ẹ̀kọ́ báwo lè jà máa lè tẹ̀ sílé ńkọ́ ojú ẹ̀gbọ́n fáìn ó fáìn gbogbo ẹ̀ ń já yòyò ẹ̀gbọ́n ṣe ẹ̀ka ṣé o sì àwọn àbí ẹ̀rọ ọmọ àwọn abẹ́rẹ́ dúpẹ́ èmi máa nìyẹn àwọn ẹ̀ńkọ́ àlàáfíà làwọn ẹ̀rẹ̀ kọ̀ọ̀rọ̀ ajá mi. ẹ̀pẹ̀lẹ́ mo ń gbọ́ àwọn information kan níbo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mi dẹ̀ láìpẹ́ wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ tó travel yẹn ti dé. èwo nínú wọn. ẹlẹ́ tó lọ sẹ́wọ̀n. àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ti dé mo bá yọ̀ gan-an o. wọ́n sọ fún mi pé o lọ pàdé ẹ̀ gan. ó lọ pàdé ẹ̀ kó dẹ̀ mi mo mú délé. Fọlákẹ́ sọ fún mi náà ṣé nǹkan tí mo súnmọ́ lásì mi ò dáa. sórí ọlọ́mọ ẹ̀ka rogun àkóbá ni sórí ọ̀rọ̀ Mùsùlùmọ́lá àkóbá àdàbà òkú débẹ̀. ọ̀rọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ni. kò ṣe nǹkan kan
ṣé wọn bá òkú èèyàn náà lé ẹ̀. wọ́n bó fún un nílé ẹ̀. wọn lè bábọ̀ lọ́wọ́ ẹ̀. wọ́n bá bọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé kì í ṣòun ló pa ilé. kò dáa ká má lè bára wa sòótọ́ ọ̀rọ̀ sòmù. ojú wo ló fẹ́ kí àwọn ẹbí ẹni tí mo súnmọ́ lápá yẹn kó fi máa wò ẹ́ nígboro ẹ́ tó jẹ́ pé ẹlẹ́wọ̀n lógún tí wọ́n tún wá ń bá sọ̀rọ̀ ẹ̀ sí. vat o mọ̀ mi ìgbà tí mo súnmọ́ wa lọ sí tẹ́lẹ̀ àbó mọ̀ mi ò gbá tiẹ̀ ẹ́ wẹ́ tó bá jẹ́ pé mo súnmọ́ lókùn tó tún máa bá rìn ń sìn lójú ò bá tí èdè sí i mo yọ̀ǹda yín. wọ́n á má ṣe bẹ́ẹ̀ ṣó mọ̀ yìí pé mo fún láwọn àrùn pọ́blẹ́mù sí i kò yẹ kéèyàn sá fún bẹ́ẹ̀ yẹn. dájúdájú wọ́n ti rán aṣọ ẹ̀wọ̀n tiẹ̀ náà parí tábà bẹ sòótọ́ tó bá lónìí gbà ó máa lọ rọ́pọ́ bá o. ọlọ́run ló jẹ́. dúró lọ sórí bó ṣe ń bá mi sọ ó ń wè mí náà lára. ẹlẹ́wọ̀n ọkọ ti máa ṣe sí máa pè mí lọ́wọ́ ẹlẹ́wọ̀n ni ẹ o. má máa pè mí bẹ́ẹ̀ ó ti sọ̀rọ̀ mo lè ti gbọ́ mo ti fara mọ́ wọ́n máa pè mí lọ́rọ̀ ẹlẹ́wọ̀n. ẹlẹ́wọ̀n ni ẹ o. iṣẹ́ ọ̀rẹ́ mi ó kù sí ẹ lọ́wọ́. mo ti gbọ́ ọkọ tó rí i ó fún wọn pé mi kì í kọ̀rọ̀ sí ẹlẹ́ni ọkọ tó rí i mo ti gbọ́ ẹ̀sìn ní wàhálà dúdú ọ̀rẹ́ màá ní kẹ́ ọ̀gá ẹ̀ ńkọ́. Madam. Sílé. Dúpẹ́ báwo ni? Fọlákẹ́ ńkọ́. ó ti travel. Ó travel. Mo lọ́kẹ̀yìn sí ẹ̀ ń sìn. kẹ́hìn síta lórí. Dúpẹ́ báwo ló ṣe ń ṣe báyìí ṣé ò mọ̀ mí mọ́ ni? mi mẹ́ mi dẹ̀ fẹ́ mẹ́. Òun ló ní pé kí n wà. gbà yẹn wá ń kọ gbà tó dẹ̀ bá tó fẹ́ kú síbí ni. Rónkẹ́. wá bẹ Rónkẹ́ wo ló ń pè? kí ló ń pè Rónkẹ́ fún? Mo fẹ́. kò ní ìdí. Bájọ jẹjẹ. báyìí lọ́wọ́ náà. ọ̀sẹ̀ táwọn aláṣẹ ṣẹ́kù dání ọkọ̀ọ̀sẹ̀ méjì báyìí torí ọlọ́run mo ní kí wé 20,000 gbà. Kí ló tún ṣe ẹ́? Sórí ìrònú náà ló ṣì wà. Wojú ẹ bó ṣe rí, o ò lè ṣe irun, wáṣọ tó wọ̀. Ṣé wọ́n nìkan ni 419 kọ́kọ́ máa gbá rí ni? Mo ṣe ṣàlàyé bọ́rọ̀ owó yìí ṣe jẹ́. Ọ̀sẹ̀ tó dàbí ọ̀sẹ̀ méjì ló kún gbogbo fẹ́ owó ìgbà. Gbogbo fẹ́ sáré lọ. Èló ni gbogbo owó yẹn gan? Èló? 80,000 ni. Ṣó tán? Ṣó tán? Owó tó ní ìyá àbùkù kan. 80,000 naira ló wá fẹ́ torí ẹ̀ parẹ́ àbí màá yá ẹ ní 80,000 naira yẹn wà lọ san fáwọn alájẹṣẹ́kù màá dẹ̀ tún wá fún ẹ ní 70,000 naira tó máa fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ẹ̀ tó ọjà tó bá ti rí ni kò dẹ̀ bẹ̀rẹ̀ lákọ̀tún má ra ọjà fún àwọn 419 mọ́. Mo gbọ́ nǹkan tí mo rí ni. Mo gbọ́. Kì í máa ṣe ti náírà. Mo gbọ́ náà. 80,000 naira máa ní. Owó tó ní àbùkù kan èló ní 80,000 naira. Orí mi ó ṣe. Má sunkún mọ́. Ó ṣe. Dèkíra wà fúnra wa fún. Ọlọ́run máa ṣe wò. Ọlọ́run máa ṣe ohun tó máa dáyà yẹn mi sílẹ̀ báyìí ṣe. Ní adúrò oore tí ọmọ
obìnrin mi ṣe fún mi ṣé mo wá fẹ́ yabara mú oore jẹ ni ìgbà tó ní ìṣòro èèyàn kan wá sọ fún mi wípé mi ì gbọ́dọ̀ ràn án lọ́wọ́ láéláé láéláé màá ràn ọ́ lọ́wọ́ màá ràn ọ́ lọ́wọ́ kò sí ọgbọ́n torí tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ ẹ̀ níjọ́ kìíní àná ní ìmọ̀ bíi tí ń bàbá rà. ẹ ǹlẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o ǹlẹ́ ìyá mo sún. ẹ ṣe ẹ pẹ́ fún wa ọjọ́ àdálẹ́ ẹjọ́ nǹkan tí mo kàn fẹ́ bẹ̀yìn ni wípé kọjọ́ torí Ọlọ́run kàn jáwọ́ lẹ́yìn ọrùn mi látìgbà tí baálé wa ti kú gbogbo ọmọ tí mo bí Ọlọ́run jẹ́ kan ṣoríire kan yanjú ni mò ń dà pé fún yín ní o ṣé ń gbàlàyé mi ẹ̀yin bàbá èyí tó ṣẹ̀wọ̀n èyí tó rìn kiri èyí tó tún ṣoríire kí bá sọ pé yòókù tún ṣe ẹjọ́ ẹ ṣáà bá mi sọ fún wọn wọ́n yín èkánná kúrò lẹ́yìn ọrùn mi o kọ́ jáwọ́ kúrò lẹ́yìn ọrùn mi kọ́ fi mí sílẹ̀ o gbogbo ogun wọn ti gbẹ́sẹ̀ lé kiri mo fẹ́ ṣe pẹ̀lú wọn káwọ̀ wọn á gbé bíbélì wọn máa ṣe káàkiri inú ilé àwọn tó dẹ̀ ń gbérú ẹ̀ tán ti gbé bíbélì àjẹ́ ni wọ́n àjẹ́ ni wọ́n. ìwé mímọ́ lè wádìí ohun gbogbo dájú kọ́ ọ sì dì í tí ń ṣe òdodo mú ọtí wádìí ni àbọ̀ ti mú lájẹ́ rí. jọ́sọ̀ ti jẹ́ sọ̀rọ̀. ẹ̀gbọ́n bó lẹ ṣe máa ń sọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀ tó lè rò pé ẹ wí bẹ́ẹ̀ mi náà ṣe sọ bẹ́ẹ̀. ẹgbọ́n kí ló ṣẹlẹ̀ ìwọ́n kí wọ́n bá wí ni ìyá àsùnmọ́. ẹsẹ̀ mórúkọ mi. ṣé mi ọ̀dà kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ tá a máa ń sọ yìí o. ṣe rí èmi ò lọ́rọ̀ púpọ̀ tí máa sọ ìyí tí èmi gbà yìí mo ti dì mú mi ní sílẹ̀ bíbélì yìí ni mo dì mú olóde ṣáájú ohun gbogbo ẹ wo ẹ wá gbọ́nu léyìí o ṣe rí atakátá tí oníkálukú bá fi ọwọ́ ara ẹ̀ lọ báyìí ló máa tá lójú o. kí ni tá a gbé kí ni ojú ni sí. àti kí ló sọ tó pọ̀ ju kí ni tó sọ tó pọ̀ ẹ̀yin ṣe Yorùbá ni ṣé ẹ̀ gbọ́ Yorùbá ni ẹ̀yin ṣe Yorùbá ni. ègò ni mí. ègò ni àbájọ tẹ́ ẹ̀ fi lọ́pọlọ nígbà tẹ́ ẹ̀ kàwé ìlú straight ni wọ́n ká nígbà tí wọ́n rán yín lọ sùkúù tẹ́ ẹ̀ fi ń ta káìtì kiri hùn ẹ̀yin kàwé ni wọn bá rí síìsì tèmi kà ó ẹ̀yin ní ọpọlọ bíi tèmi ẹlẹ́dùkétọ̀ bíi tèmi ẹ̀ ká ni orí yín ó pé àmọ́ ẹ̀ ní ọgọ́ bẹ́ẹ̀ kò sẹ́nà tẹ̀ lórí yín. Sàká èmi kò sọ bẹ́ẹ̀ fi wọlé sóye kárẹ̀. Sàká sọ ni pé ọ̀n sọ kò sí mi ní ìsìn iṣẹ́ ta ló gbàtà lọ díẹ̀ ọ̀tá ló lọ ta ta ni wọ́n gbàtà lọ fún. alẹ́ ọmọdé ni àgbà ni ọkùnrin ni obìnrin ni ó ti wá jẹ́ mọ́gàjì inú ilé yìí. ata tó bá fọwọ́ ara ẹ̀ lọ báyìí á fi tara ẹ̀ lójú. àwí tán sìn wọn lẹ́nìkan bẹ̀rẹ̀ ṣé ìtọ́ òun sọ ìsíwọ̀n ìṣọ́jà sọ̀rọ̀ ni. ọwọ́ ẹ sọ̀rọ̀ kan sọ wọ́n pọ̀ jù ní tèmi Yorùbá lè yín. ṣé o ní bọ̀ jù èmi ló pé fún ìwọ ni ṣé mi ní bọ̀ jù àgbà. ṣé ẹni kò sí téèyàn ṣe ní ayé ìyá ọba ń bẹ̀ ni. obìnrin ló orin lójú àlá ó ní orin nínú ojú àlá tí ń yọ òun lẹ́nu tí ń dà wọ́n mọ̀ láàmú kò sì parọ́ rí o kọ́kọ́dọ̀ tó kú o. báwo ni ẹyọ adéyẹ ọkọ rẹ̀ tí ó máa parọ́ ní ìṣe o. ẹ rí èmi n tí ń sọ sí ojú báyìí lọ ẹ bá ń súré wo ìwé Kọ́ríńtì kìíní ẹsẹ̀ keje toró wà nù rẹ̀ pé kí ló tún lé wo bí sàn kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù kí ló tún lè gbà mí là kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ yíyẹ tó fún mi fún bí snow. Párò lọ. Kébù. Ìrànwọ́ kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. mo ń bọ̀ ojú ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ ní tẹ́ ẹ̀kọ́ yín àtẹ́ tó bá ti gbogbo yín pátápátá ìkàlà máa bára wa. àjòkó ilé ìmọ̀tò lè bẹ̀rẹ̀ yàgò sún jókòó ẹ̀. mọ̀ bọ̀ lákòótó lọ́wọ́ Sàká kò tó sọ̀rọ̀ Sàká. ṣé ẹni kò sí ti bẹ́ńlẹ̀ ayé yìí tọ́lọ́ wọn ma bó ṣe ń bẹ́ẹ̀ nínú Kúránì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nínú Bíbélì níbo wọ́n ti lọ́rọ̀ pọ̀ ní títí ọ̀sán àti Bàrísítà nínú Bíbélì. Illustrate gidi ni gbogbo ìgbà tẹ́ ẹ ti fi òfò ewé yín ṣe òfò ní òfin jẹ́ ní educator ẹ̀ ní ọgbọ́n Kọ́ríńtì lèmi sọ àbí Kọ́ríńtì. torí ibẹ̀ nínú Kúránì náà Ọlọ́run ní àlìmọ́tò ẹrú wọ́n rí bàtà ó náà wọ́n ní kí gbajúmọ̀ kò kú ọ̀sán kò jí ju kí gbajúmọ̀ kò sáwọn nù gbó lọ. ẹ fi wọ́n sílẹ̀ ká tó kò pọ̀ sẹ́ẹ̀kẹ́ tẹ̀lé ìgbé mú yìí. èmi kò ìkọ́sẹ̀ tó bá lè sọ ọ̀rọ̀
ọmọ nà ọmọ nà. ẹni sùúrù ọmọ òlu ọmọ dídà ìwọ lójú inú ọmọ náà. ó lè sáwọn méjà èwo ní gẹrẹ ó sì. ẹ jẹ́ ṣe sùúrù. èwo ní gẹrẹ. ẹ máa wọ̀dì mú ẹ máa bá wọ̀dì mú ni. tí bá ìyá lu. ọ̀lẹ́ bí ìwé ìjà wọ̀ bí ìgbà tó kù pa ìyá lu lé ń bàdàn màá jẹ́ lu ọtí tìjà. ẹ má jà tó. ìwọ gànà gbogbo ẹ̀ ló mọ̀ pé gbogbo nǹkan lọ fi gàn ibi wọ́n bá tì ọ́ sí sálù ẹlẹ́nu gbọ́rọ̀ ọmọ ti ẹnu rẹ lọ́dẹ. ẹ wò ń sọ tèmi náà mo bùn yín kan. wọ́n sọ tiẹ̀ fún mi. wọ́n sọ tẹ́ ẹ bá bú mi ń ó rí yín fún o. wọ́n ti lù ọ jù. ẹ ṣe kìnnì. màá ti lù ẹ jù. ẹ lu èmi jù. ìyá ń jẹ ọ. ẹ lu èmi jù. wọ́n lù ọ jù. ẹ lu èmi jù. ọdẹ ẹjẹ a máa bá bọ̀. ọdẹ mi. tẹ́kọ̀ rí yín fèsì ju tèmi ní ìsìn. ọ̀bọ̀ ẹ jẹ́ káwọn obìnrin wọ́ lọ náà ètò máa fẹ́ sọ lè sípa pé lóòótọ́ bá mi ní àgbà lẹ́ẹ̀kan tí mo sì ń ṣe lọ báyìí nísìn ọ̀fàtúrò àgbà tí mo sì ń ṣe lọ báyìí nísìn mo fẹ́ kí arábìnrin kókó òun lè wá. kọlọ́bì kan. yọ̀nà kọlọ́bì kan. yọ̀nà kọlọ́bì kan. kọ́dà ẹ̀rẹ̀ kan tún sà káàdì ẹ̀rẹ̀ kan tún sà kọlọ́bì kan. bẹ́ẹ̀ àbí. ètò mo fẹ́ sọ ni pé sàká màmúdá jáde kọ́ lọ pé iṣẹ́ àkàwà. èmi tí yà kí àdùkẹ́. ó ti yọ orí ẹ̀ burú àwọn méjèèjì wa. wàá ní kó pe irúkú tẹ̀lé. èmi àríbidé irú fún lọ́wọ́ bọ̀. kí wọ́n lé àwọn méjèèjì kó lulẹ̀ yìí. èmi àríbidé. tọ́wọ́ sí bá àwọn akẹ́rẹ́ lọ́ba bí pẹ̀lú rẹ̀ èmi bá sọ fún ọ lóṣù tó sì múlẹ̀. ó ti jẹ́ kọ́ ọ̀bù. ó ti ìtajà dín nìyẹn. ṣé ẹ bínú sí mi mo ní ìbéèrè kékeré béèrè lọ́wọ́ yín ojú mi lè ṣe ń wọlé bọ̀ tí mo jókòó bẹ́ẹ̀ mo wá rí pé bí ẹ ṣe kọ́kọ́ wọlé yẹn
bí ẹ ṣe ń bá attendant yẹn sọ̀rọ̀ mo rí yín ní rí ọmọlúwàbí tó sì jáde láti ilé rẹ̀. Later mo tún wá discover pé ẹgbà odindi ọ̀dẹ́kùn lákòókò ẹ mú tán, ẹgbà àgò kejì ẹ tún mú tán, ìgò kẹta lẹ mú yìí gẹ́gẹ́ bí ọmọlúwàbí pàápàá obìnrin sìgá tún ní lọ́wọ́ yìí. Mo wá ń gbọ́kàn mi rò pé ó ń láti jẹ́ pé nǹkan kan ń ṣẹlẹ̀, ìyẹn mo ṣe ní wá béèrè lọ́wọ́ yìí. Well, mo rí i pé ọmọlúàbí ni ló máa jẹ́ kí n gbà yín lò. Ṣẹ̀ṣẹ̀ délé mi. Ẹ̀mí tó kún bọ̀. Ok, ẹ ṣẹ̀dẹ̀ látàkùrọ̀. Ẹ fi yẹn lẹ̀. Ok. Mo fẹ́ kẹ́ ṣàlàyé ohun tó ń ṣe ní fún mi. Ìṣeré mi tẹ́ ń wò yìí, onílé ọlọ́nà ni mí. Mo lówó, mo lọ́lá, mo léèyàn, mo láṣọ bora. Bó kàn tilẹ̀ jẹ́ pé ìyàwó ò tí sí nílé mi o, àmọ́ mo nígbàgbọ́ wípé a nírànlọ́wọ́ ta lè ṣe fúnra wa tí ẹ bá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ sí mi. Ẹ ṣé. Ẹ ṣé kọ́ ni ìdáhùn ọ̀rọ̀ mi. Tí ẹ bá nígbàgbọ́ wípé èèyàn lọ́lọ́run máa ń rán sí èèyàn, ẹ̀sán tó ń ṣe yìí, àmọ́ orí oògùn tá a máa lò. Anyway, ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Mi ìdẹ̀rù pé mo lè sọ kíkọ́ kan lọ́wọ́ tí mo wà yìí. Tẹ bá lè ní sùúrù. Kì í ní sùúrù dìgbà wo. Wá. Bí a dalẹ̀ ṣáàdò òru. Aago 2 ọ̀sán la ṣe wà yìí. Of course. Anyway, màá dúró. Ẹ bá ní dúró dago 3 o. Má kàn bí ọlá lórúkọ tèmi náà. Ẹ jọ kí lórúkọ yín. Ẹ fẹ́ morúkọ. Mosúnmọ́lá lórúkọ. Mosúnmọ́lá, má kàn bí ọlá. Ó dẹ̀ bára wọn mu o. Tẹ́ bá wò dáadáa, orúkọ yẹn jọra wọn. Ìbáwá wù mí bórúkọ yẹn ṣe jọra wọn yẹn, àwọn méjèèjì tán ní orúkọ yẹn náà tán bá ń wára wọn, ìdí ní ìtún ṣe máa béèrè àdírẹ́sì mi tẹ́ bá níbí. Wo arákùnrin, o ti ń lọ mi nísìnyí. ẹ̀rí pé bọ́lá kan fún yín rẹpẹtẹ lónìí. jọ ń lójú èmi tẹ̀ wò pé ṣé èsì pẹ̀ jẹ tẹ́tẹ́. ìtọ́sẹ̀lẹ̀ ni pé ìyá mùsùlùmí mo rí kí n tó ní wọn lọ fún wa olóòfẹ́ sọ̀rọ̀ ayọ̀ kan fún wa. ẹ pẹ́ fún wa o àgbà yín á sì rọrùn a máa rí yín bá n tí mo wá sọ fún yín ni wípé mo tiẹ̀ ti ń dúpẹ́ fọlọ́run ṣùgbọ́n olórí burúkú ti bí èèyàn játijàti èèyàn rédèrèdè látijọ́ tẹ́ ti lé síta gbogbo ọ̀rọ̀ mi ti lójútùú láyé mi láyé àwọn ọmọ mi ti ń da lọ́ọ̀dẹ̀. bọ̀dá àjòsùà ṣé ẹ̀ ń fi ọkàn bá ọ̀rọ̀ tí ń sọ lọ. tá a tún bẹ̀rẹ̀ báyìí. ń rọ̀ mọ́ òun ní bó lè ṣe é ṣe báyìí. ẹ máa bọ́rọ̀ yín bọ̀. ẹ wo ẹ pa yẹn ti bí tìyẹn kọ ṣẹ́rí tí mo bá wà lọ́tẹ̀ yìí ọmọ yín ọkọ ẹ sọ pé òun ti ṣetán láti ṣe ìgbéyàwó fún un ṣé ẹ ti mọ̀ pé a kì í fárí lẹ́yìn olórí. òwe òun ti jẹ́ òwe àtijọ́ sóye ẹ wà á pa tòde ìsìn torí a máa fárí lẹ́yìn olórí gbẹ̀yìn bá sígìlà dáadáa táàrẹ̀ wọ̀ lára tí ò sí nǹkan méjì ju ká fa orí tó dá lù lọ ká sì rán bẹ́ẹ̀ wọ́n fa orí tí wọ́n gbà lábẹ́rẹ́ yóò sùn ni wọ́n sì fa orí rẹ̀. bó ṣe jẹ́ nù ṣé orí ìwọ ni èmi fẹ́ fún ní máa wọ́ ọmọ dáadáa sóyè ọ mo máa ṣe controversies lórí rẹ̀ ìkíní ibẹ̀ ò ní pé obìnrin sọ̀wọ́ àná ó lóun ò lórí ọkọ
ṣe é gbọ́ mi mo rí lọ má mú ẹ wà lọ o ilé ẹ̀kọ́ ni o má jọ ìyá rẹ o ìyá rẹ yìí sọ̀rọ̀ bó ṣe ń wò yìí òwúrúbutu ẹlẹ́nu rẹ̀ sọ̀rọ̀ mi gan ló yẹ kí n sun lópo o àmọ́ torí ability and accountability rẹ̀ nínú ìwà rẹ̀ ni ò jẹ́ kí n lè sun lópo nítorí awọ rẹ̀ ti rọ̀ mo rí lọ má mẹ́wàá lọ lé ọkọ mo wá fẹ́ wọ́ọ̀mù rẹ̀. ẹ fẹ́ wọ́ọ̀nù. mo fẹ́ wọ́ọ̀mù rẹ̀ èyí ni ó ti sùn fọ́kọ rẹ̀ o yóò ná nígbàkigbà tó bá wù náà ó lè ná lọ́sàn-án ó lè ná láàárọ̀ ó lè ná lọ́wọ́ òru ìgbà ìyẹn fi ń bẹ ọkọ yẹn pé ó dà mọ́ ìlú ọ̀tá kó má lọ ṣe kíni kó má lè máa wojú mi ń ta ọlọ́wọ́ wa ní ba tiẹ̀ jẹ́ ntí ó bọ̀ láwọ̀ jẹ́ ọlọ́wọ́ ní dàsí ọlágbádá yóò ṣe é ṣe fún ọ kò ní sú ẹ ṣe o ẹ jẹ́ ká gbó. a máa rí yín bá ẹ ṣe ọjọ́ adalẹ́ àgbà ní àrọ̀rùn. dásì kí tó fi ọba lé ìtòrí adáfẹ́ mọ̀kàn àti ẹ̀ǹtì. ẹ sì mọ̀ mọ̀ wò mí pé bàbá tó jókòó tí ọ̀dà sí àbó ní ìkànnù kan wẹ́rẹ́wẹ́rẹ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọjọ́ dùn ní lọ́jọ́ òní ọlọ́run ò ní sọ ìdùnnú wa dàbànújẹ́ ìyá mo tún mo bá dúpẹ́ jù mo bá dúpẹ́ o a kú oríire o torí téèyàn bá rí bí wọ́n ṣe ń sin àwọn ọmọbìnrin wa ní ìsìn ẹ jẹ́ mọ̀ pé omi ò ní wúyàn bí ọlọ́run wàá sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mẹ́yẹ ẹgbẹ́ rẹ̀ wọ́n wàá mú ọmẹgbẹ́ ògiri wọ́n gbọ̀n wọ́n sá. àgbà wá búra. ẹ wo pátí tí wọ́n máa lọ lálẹ́ mọ́júmọ́ kì í ṣe ń tọ́ yẹ kọ́ ọmọbìnrin ọmọ lọ. àlọ́mọdún. kí wọ́n bá ti ọmọbìnrin mi lẹ̀ lórí àgàbà yìí ibẹ̀ wọn ò ti fọ̀ bẹ́yàn sí. wọ́n yóò. kẹ́ni ẹ̀yin ẹ wo kọ̀rọ̀ ẹ wo kọ́nà igi mú mọ́tò wọn yìí sàdédé tẹ bá ti rán méjì tó dúró mẹ́rin tí ń dáwó lọ. àwa búra nù léwu òsì ọrí àkọ́bí rẹ̀. yọ wà dáa. ṣé wàá rí àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ eégún ní gbowó òde Òṣogbo atọ́kùn nígbà tọ̀yọ́. ìṣe àgbààgbà. ìtí máa fẹ́ sọ ní ìsìn ni pé ẹ má jẹ́ ká ṣe ọmọ wa ní ìríta arígún láti ń tagún lọ́fà kì í sọmọ tá a máa rí yẹ lẹ́gbẹ̀ẹ́ títì. ìta wa sì ní ìsìn ni pé ìyá ọkọ rẹ̀ àti bàbá ọkọ rẹ̀ ó ti yé ọ àwọn àtàwọn mọ̀lẹ́bí yòókù àwọn ni wọ́n wàá kó gbogbo wá sí àárín. àwọn fágábọ́ọ̀nù ọkọ rẹ̀ náà sọ wọn. kí wọ́n lè bá ń pé àwa gan náà adóore àwa bàbá. ní àwọn mọ̀lẹ́bí ní àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ ó tó ti yé ọ nísìn àwa ṣẹ̀ṣẹ̀ fún wa ní pé iye ọjọ́ báyìí láà fún wa. yóò dà fún ọ kò ní sọ ìburúkú. mo fẹ́ báyìí kò ní sọ ìburúkú. lágbára lọ́wọ́ àjẹ ọmọ ìbànújẹ́ ò ní bá ọ. nítorí wọn ní ọsán bọ́sá orí bóore níwọ̀n níwọ̀n lórí kó ti dúgbà yìí ní sọ̀rọ̀ báwọ̀ lọ́mọ gbà yìí ní. tíwà gbogbo tó wà fọ́kàn rẹ̀ ọmọ gbà yìí ní.
mo ti gbàgbé kí mi sílẹ̀ o. kí la máa wá ṣe ń sísà. òun láti tọ́n padà ni òun láti tọ́n ní báyìí. kó ṣọ́ra kó má má dòṣùpá lóró ìmọ́lẹ̀ ló yẹ ní òkùnkùn ó yọ ọmọ ènìyàn. Ayọ̀gbẹ̀yìn ayé mi ò mọ́kànjú Ayọ̀gbẹ̀yìn ṣàánú mi sọ̀rọ̀ má pọ̀wọ́ mọ́ Ayọ̀gbẹ̀yìn ṣàánú mi mọ́tò. Kí ló dé padà ní? Mo padà ní. Ṣé kò sí? Kí ló dé tẹ̀lé wa wọrí báyìí? Ṣé o bá mi rí? Kí nìyẹn? Kò sí nǹkan kan, mo gbàgbé nǹkan kan ni. Kí ni? Mo ti rí. Ṣé kò sí problem kankan? Ṣé àtìgbà tí mo ti jí jáde yẹn àtìgbà yẹn ló ti wà ní yàrá àbò ti jáde? Mo kàn ń sùn ni. Kàn ń sùn ni. Ṣé ok anyway mo ń tètè lọ bí iṣẹ́ mo ti pẹ́ tọ́jú lé ṣé kò sí problem? Ok tọ́jú lé. ṣe òkùnkùn kó ṣọ́ra kó má má dòṣùpá lóró ìmọ́lẹ̀ ló yẹ ní òkùnkùn ó yọ ọmọ ènìyàn. Ayé wọ́n má níkà o. Ayé má níkà o. Àárọ̀ ọ̀la. Dá mi lóhùn. Bàtà ìwọ̀n kò ṣí lẹ́mú máa mú kiri àdúgbò. Òun náà ló wá gbá mi lórí bẹ́ẹ̀dì ló bọ́ ọ́rálẹ̀ kó tó borí bẹ́ẹ̀dì wáyé. Orí ò sí fò ní. Ṣé o ti lajú àbòṣe tó? Ẹyà mo gbọ́. Kí ló ní kí n ṣe? Má kánjú. Ṣé tọkọ àtìyàwó bá wà tó nífẹ̀ẹ́ ara wọn dénúdénú ṣó yẹ kí nǹkan kan wà tá a fi pamọ́ fúnra wọn? Kò yẹ. Kò yẹ kó dáa. Mo ń bí ẹlẹ́rìí láti ọtí mo ti wọlé ẹ̀ pé kí ló wà ní wardrobe tó wà ní master room yẹn o ò dá mi lóhùn. Why are you so inquisitive? Kí ni tó fẹ́ mọ̀ nínú master bedroom? And that is the more reason ni mo ṣe fún ẹ ní bedroom tiẹ̀ lọ́tọ̀. Kí n bá lè ní privacy ni mo ṣe ní master bedroom. Kò sí nǹkan kan bẹ̀, but at the same time ó mọ̀ pé ọkùnrin gbọ́rọ̀ ṣe bí ọkùnrin kì í ṣe gbogbo ara gbọ́rọ̀ máa túlẹ̀ fẹ́yìn obìnrin. Kí ni mo fẹ́ kó síbẹ̀ jọ aṣọ àti bàtà lọ? Sọ̀rọ̀ yẹn mò ń bá ẹ sọ́nsìn aṣọ àti bàtà ló wà ní wardrobe àbí? After all níjọ́ tèmi àti ẹ ti múra mo ń gbìyànjú láti máa mú lè rí mi ṣe mo ní mi ò ní fìyà jẹ àbí wọ́n fìyà jẹ o ò béèrè owó kí n má fún ẹ
o ò béèrè aṣọ kí n má rà. I don't know. Mi wá mọ kí ni tó ń wá kiri nínú wardrobe. Ìyẹn kò yẹ kó tiẹ̀ bọ́dà nípa yẹn. Pátápátá kí mo fẹ́ kó bẹ̀. Àlálẹ́ kó àbójá. Nítorí máa ń mú mi tí gbogbo ìgbà ni pé máa ń kó owó rẹpẹtẹ síbẹ̀. And that's all. Owó ni wọ́n máa ń kó síbẹ̀. Owó ló máa ń kó síbẹ̀. Owó ni mo ń bọ̀. My God. Fọ́tò. Ta ló wà ń bẹ̀? Mo rí ẹ̀, ìwọ ló wà ń bẹ̀. Èmi ni. Ìtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi yẹn kọ́. Ó gbé ọmọ kékeré kan dání. Mi ò mọ̀. O ò mọ̀. O ò mọ̀. O ò mọ̀ àbí? O ò ní mọ̀. O ò ní mọ̀. Ìwọ lẹni náà. Ṣé ti yẹ? Mi mọ̀ pé ní Àjírí yẹn. Ẹ tí yóò dẹ̀ gbúdọ̀ dínkù nìyẹn. Tí yóò bá dínkù orú ẹ lọ́nà láàárọ̀, ṣe ló yẹ kó padà lọ sùn. Mi mọ̀ pé lórí burúkú nìyẹn. Má kọjú. Ìwọ lẹni náà tó báyọ̀ gbẹ̀yìn mi jẹ́. Ìwọ lẹni náà tó báyọ̀ gbẹ̀yìn mi jẹ́. Wọ́n lè sọ pé kọ̀kọ̀ ṣoṣo tí mo bí. Ọmọ àbíṣọ̀gbọ́n ọwọ́ má kọjú. Àbíṣọ̀gbọ́n ọwọ́ má kọjú. Torí lè tó wá ṣe yìí o. Gbogbo ayé ló máa bá mi gbọ́. Ìwọ gbogbo ayé ló máa gbọ́. Gbogbo ayé ló máa gbọ́. Ọmọdé ìsàlẹ̀ lórí nínú òjò ìṣèlú ògbàyàn lọ gbogbo ọmọ tó lọ Mami! Mami! Èmi ni o! Mami mo lè wà. Mami! Ìlàgò ilé láti ṣú. Mami mo ti dúró. Kílódé kí ni? Mo rí èmi ti bàjẹ́ mami. Orí ò ní bàjẹ́ ọkọ mi. Kílódé? Ẹ wo mami mo rí. Kí ló rí? Kọ́bọ̀dù. Kọ́bọ̀dù níbo? Mami. Sọ. Ayé mi o. Kí ni nǹkan náà kọ́bọ̀dù kẹ̀? Ayé mo rí. Ẹ gbà mí, mi ìtúndé, ọmọ ìtìyá wèrè. Pàtí ń bọ́nù kan ní mi ìtúndé. Ẹlẹ́jà. Ayọ̀. Níbo? Ayọ̀ ẹ̀. Mo rí. Ayọ̀. Níbo ó ti lọ àárí láti yọ. Mo rí. Mo rí nínú kọ́bọ̀dù. Àlọ́mọ ìyá wèrè ṣe gbà mí. Ẹ̀yin ará ilé ẹ̀gbà ẹ̀ ń wò mí ni. Ẹ má wò mí ẹjọ́ ẹ ràn mí lọ́wọ́. Kọ́bọ̀dù má kọjú ti gbé gbá sí lórí. Mo rí. Má kọjú ṣe kí ni? Kọjú ló gbé gbá sí lórí nínú kọ́bọ̀dù. Inú wọn dùn pẹ̀lú. Ó dáná. Owó ẹ̀jẹ̀. Owó burúkú. Bọ́lá máa gbà. Àjọwọ́ ẹ̀jẹ̀ rírí mọ́ ọ̀nà àti báàmì ẹgbẹ́ mi. Ọkọ ọmọ tá a ṣe ni mo fẹ́ kó ṣe sùúrù. Àwọn ará ilé ti sùn tán o. Ní ayé mi o. Ògiri tó ń wo yóò létí o. Ó ti ṣe gbogbo àwọn ará ilé lè máa gbóhùn wa o. Tí máa ti kúrò ń bì. Máa lọ sọ sí police station ní àwọn àgbẹ̀. Wọ́n ìgbọ́rọ̀ tí ẹ̀ nínú oyún inú ẹ̀ ta ni. Oyún? Ta ni. Ṣé bọ́kọ ẹ̀ lọ? Má kọjú lónìí. O tún wá fẹ́ lọ fọlọ́pàá mu. Kó o ti mọ̀ kó o ti padà sẹ́sẹ́ àárọ̀ ẹ̀ nìyẹn bó o bá ṣe bẹ́ẹ̀. Wà láì o ti padà sẹ́sẹ́ àárọ̀ ẹ̀. N tó wà nílẹ̀ yìí sóònú ẹ̀ kú. Àrùn mọ́ra ni. Èmi àtọmọ mi nínú kọ́bọ̀dù. Àní omi sùn ṣe kó ṣẹnu ẹ̀ báyìí. Èmi ò gbọ́dọ̀ sọ nǹkan kan, ọkọ ẹ̀ náà ò gbọ́dọ̀ sọ nǹkan kan. Àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a ti mọ̀ náà ni kó ya jẹ́. Kódà wo oyún inú ẹ̀ yìí ò gbọ́dọ̀ mọ̀ sí o. O gbọ́dọ̀ mọ̀ nǹkan kan sí o. Gbọ́ ohun tí mò ń sọ fún ẹ. Ṣé ni ó ṣàrẹ̀ ẹ̀ gírí? Tó bá ti dìdájí ọ̀la, màá tẹ̀lé ẹ lọ sọ́dọ̀ ọkọ ẹ̀. Àwa lọ sọ. Kọjú ti bàtẹ́ mi jẹ́.
nínú ẹ̀yìn eléyìí á mọ́ra ni á mọ́ra pọ̀. Ìtọwọ́ pálábá òsè di báyìí. Ìyá bí ni ní kékeré. Ó dọjọ́ ọjọ́ mẹ́jọ. Àsọmọ ní Mákàndí ọlá. Bàbá gbọ́ ó faramọ́. Ó wò mí dàgbà. Wọ́n ní kí n máa wà wọ́kọ́ ṣe rere. Èmi tán wá pè ní Mákàndí ọlá. Ìjẹ́ mo wá dúró torúkọ ọ̀hún báyìí. Ṣé tó bá ṣe pé mo dúró torúkọ yìí, ìjẹ́ irú ẹlẹ́yà yìí lè tú síta báyìí? Èmi tí wọ́n sọ ní Mákàndí ọlá. Ọmọ wa dàgbà tán. Ó sọra rẹ̀ dọ́lọ́mú ṣògo. Ìyàwó tá a tún wá pàpàrí fẹ́ lẹ́yìn ìgbà tó lágbo wáyà tá a ní ká fi ṣaṣọ òbúra. Àṣé nínú owó ọmọ bíbí inú rẹ̀ látọ̀ fi ń tún lára ṣe. Ṣé àwòkọ́ṣe lélẹ́yìí jẹ́ ni àbí àríkọ́gbọ́n? Gbogbo ọlá náà wá rèé o. Níbo ni mo fẹ́ kọjú sí? Èmi tí gbogbo aráyé ti ń pọ́nlé tán ti ń wárí fún. Ṣé kí n tún wá dẹni ẹ̀tẹ́ ẹni àbùkù lójú irú wọn ni? Orí àwérè ó yàbọ̀ ojú àwérè lọ. Bẹ́ẹ̀ ṣe bí mo ti wí, kí n lè bá fẹ́ sí mi mọ́ níbẹ̀ ṣe. Tí n bá ṣe bẹ́ẹ̀, èmi náà jẹ́ dígí, màá dàbí tẹlifíṣàn fún gbogbo ọmọ aráyé. Ẹ jẹ́ kí n ṣe bí akọni. Ọmọ aráyé á máa fi ìwò tẹlifíṣàn, wọ́n máa fi kọ́gbọ́n. Ojú màlúù ń rọ̀. Wọ́n ṣe bí akọni. Ìjọ abá ti kú, ọmọ ẹni náà là ń lọ. Àṣírí ayé mi dàbá yìí. Àṣírí ayé mi náà rèé.
ṣáájú mi ló ṣe. Kojú mi dáre jọ ọmọkùnrin jọ ṣáájú mi. Mami! Dákun ẹ̀ dákun. Mami! Ayé mi ooo! Bóyá gbèsè, bóyá gbèsè, bóyá gbèsè lọ́wọ́ ayé. Àwo. Àmàlíyàn. Bẹ́ẹ̀ni, ẹnìkan ló júwe bí ìfún mi tí mo ṣe wá báyìí. Lórí ọ̀rọ̀ ọmọ mi ni mo mú wá. Mo fẹ́ lè sọ pé láti ìgbà tí mo ti bí ní ọ̀rọ̀ ẹ̀ tí ń dá kí n má sọ̀kan yòókù. Tó bá ti ń kúrò ní wàhálà kan ló ń bọ́ sínú mi. Láti àárọ̀ ọdún ẹ̀ kò sí ìgbádùn kankan báyìí. Kódà kò fi mí gan alára, kò fi mí lọ́kàn balẹ̀. Ojoojúmọ́ ni wàhálà là ń kó sí. Ẹ jọ̀ọ́ àwo ọ̀nà tẹ́ ẹ máa bá mi gbà ká mọ ohun tí ń ṣe ká mọ ibi tí ẹ máa bá wa ṣe sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe. Mo wà lọ́wọ́. Ọ̀gbẹ́ni wá. Àwọn àlàáfíà rẹ̀. Àlùwọ̀n. Àlùbọ̀fá. Alágogo lẹ́kùnlẹ́kùn. Abẹ̀yàwó kélémọ̀. Àgbẹ̀ ìtọ́lẹ̀ àpò ajá. Aboríko ẹkùn àbíjà ọ̀làkàláyà pọ̀ tó padà. Lórí lọ. Ṣígídé mi. Bẹ́ẹ̀ni bá di èèyàn kórígbó. Bẹ́ẹ̀tùn bá di ẹ̀fọn kóró ọ̀dọ̀. Tó padà. Màmá, ẹ̀yin lè fọwọ́ ara yín fà fọwọ́ fà ọmọ yín. Èmi. Bẹ́ẹ̀ni. Mi ò ń ṣàjẹ́, mi ò ń ṣoṣo, inú mi mọ́. Kò ń ṣe oṣó àti àjẹ́ nìkan ní ń dà yín láàmú. Ẹ̀yin lè fọwọ́ ara yín fà fọwọ́ fà. Ẹ ṣáà wò lọ́nà wo. Ẹ la ẹ̀wò rẹ̀, ẹ la ẹ̀wò rẹ̀. Bá a kọ́ ọmọ lójú ayé hàn, ẹ la ẹ̀wò rẹ̀. Kí dúdú ó lọ, kí mọ́lẹ̀ ó dé. Ìrora yìí máa pọ̀ o. Ìwọ̀n kan yìí. Ó jẹ́ nísìnyí. Ibi ó wà lọ́nà, wọ́n náà ní nísìnyí. Ó ní nísìnyí o. Irú ọmọ burúkú wo ni ọmọ òṣìwò lọ́gbọ̀n tó fẹ́ ní lára báyìí máa ní rẹ̀ lára lọ. Máa ní rẹ̀ lára lọ. Ṣé ẹ mọ̀ wípé bí èèyàn bá wà nínú ìrora ńlá báyìí kì í mọ irú nǹkan tó ń jáde lẹ́nu a kàn ń sọ ni. Ohun tí òbí dá tóbìnrin bá wà nípò ìkúnlẹ̀ kó má máa sọ̀rọ̀ òdì torí pé ọ̀rọ̀ tó bá sọ ń bọ́ sínú afẹ́fẹ́ ó sì dára kí èèyàn máa sọ̀rọ̀ òdì torí ayé ọmọ wọn tí ń bọ̀ lẹ́yìn. Kí àtúnṣe wo lẹ lè ṣe fún mi báyìí? Àtúnṣe bẹ̀ ni pé bẹ́ẹ̀ bá ti ń délé
kí ẹ wà ní ihò ọmọlúàbí bẹ́ẹ̀ ti wálé ayé kí ẹ wá làtàn yín lẹ̀ kàtàkàtà kí ọmọ yín abẹ́ yín lẹ̀ níbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà gbogbo tẹ́ ẹ bá fẹ́ kí ayé ọmọ yín kí ó lè dára torí ọjà ńlá àtẹ̀yìn náà kẹ́ ẹ wúre gbogbo òṣùwò ayé ẹ̀ pátá ó ti dókun gbogbo ẹ̀ tọ́nù. ẹ ṣeun àwọn fún lẹ́mù. ẹ pè fún wa èló ni kí n fún yín bá. kò tó yẹn ẹ máa lọ ní. ẹ ṣeun àwo ẹ má fi ẹ ṣeun. ẹ kú gbádùn ohun eré aládùn yìí o ìtàn ìgbésí ayé Mosúnmọ́lá àti ìyá rẹ̀ létí rí yìí o Mosún àti ìyá rẹ̀ délé o wọ́n ṣe bí awo ṣe wí bó tilẹ̀ jẹ́ pé kò rọrùn láti ṣe ṣùgbọ́n wọ́n ṣe ọ̀rọ̀ Mosún di ayọ̀ Mosún pàdé ọkọ orí rẹ̀ ó bí ọmọ ìdílé wọn di ìdílé aláyọ̀ ní báyìí o Mosúnmọ́lá àti ọkọ rẹ̀ tuntun ti lọ sí ìlú òyìnbó wọ́n ń gbégbèsè ayé àlàáfíà ẹ̀yin èèyàn wa lọ́kùnrin àti ní obìnrin ẹ fi ìtàn yìí ṣe ọgbọ́n olúkúlùkù ló ní ìṣòro ayé tirẹ̀ láti dojúkọ bí òní bá dùn ọ̀la lè korò bí ewúro bí ọ̀la bá kan gógó ọ̀túnla lè dùn bí oyin bí ẹ bá ń bá ìrìn àjò yín kiri ilé ayé tẹ́ ń tinú dídùn bọ́ sí ní kíkan ẹ máa gba ohun gbogbo pẹ̀lú ìdùnnú àti ayọ̀ kẹ́ sì máa ṣe akin ẹ máa rántí wípé àdúrà ló lè ṣẹ́gun gbogbo ìṣòro ayé wa o aṣọ àṣírí ayé gbogbo wa kò ní fàya o tó èmi ń relé ó dìgbà.